Yóò ṣe mí. It be like see my head did to someone who understand. There are take me. Ọ̀gá Karo. Ọ̀gá. Ọ̀gá ṣé èfìsì gan yín náà ló ń rùn báyìí. Mo ti wá láàárọ̀ ìbò ẹ̀ tí jì. Mo ní kí n sọ fún yín pé mo ti bá yín prepare breakfast. Rice àti dòdò pẹ̀lú stew, fresh stew. Ṣé kí n bá yín serve? Ṣé kí n? Ọ̀gá. Èmi ni ò ń bá sọ̀rọ̀. Tó dúró. Ẹ má bínú sir. Ṣàtijọ́ bá dé odò stage yẹn ni. Ṣé kí n bá yín serve breakfast? Kí ló ló ṣe yẹn náà? Rice pẹ̀lú dòdò pẹ̀lú fresh stew. Ṣé mi ni mo ní kó ṣe rice? Ọ̀gá kò rí bẹ́ẹ̀, àná tí mo bá yín prepare swallow ẹni ẹ̀ kí n jẹ swallow láàárọ̀ kùtùkùtù ni mo ṣe bá yín prepare rice. Ìyẹn ni ó wà fà nínú ọkùnrin tó fi decide they wọ́n ṣe rice. Kò rí bẹ́ẹ̀. Nǹkan tó ṣe yẹn yóò dá fún àwọn ajá tó wà ń tà. Ṣẹ̀ṣẹ̀ bá mi tí ẹ̀bà díẹ̀ àti omi ọbẹ̀ tí ó pọ̀ jù. Swallow. Okay, mo ti gbọ́. Kí ló bá yín? Padà kí ló ṣe tó ń dùn? Kí ló ṣe tó ń dùn? Ṣé pé like swallow ni? Dákínì ni ọwọ́ mi. Ẹ má worry sir. Dákínì ni ọwọ́ mi. Ẹ má worry sir. Daddy ńkọ́? Wọ́n wà ní yàrá. Wọ́n ti jí. Wọ́n ti jí. Wọ́n fi plug in into the room. Make sure you put charge. Okay, sir. Daddy, ẹ kú jùlọ. Kate máa ló wá bá mi sí ó ní àlejò bọ̀dá láti wọ́n àǹtà. Wọ́n á ní kí wá béèrè lọ́wọ́ yín pé ṣé kí n pè wọ́n wọlé. Àjàsá ní àlejò láti wà ń ta. Bẹ́ẹ̀ni sà. Lọ sọ fún Àjàsá pé mo ní mi ò fẹ́ rẹ́nì kankan lénìí. Pé kò gbọ́dọ̀ jẹ́ kẹ́nì kankan wọnú ọgbà yìí wá. Mi ò fẹ́ rí èèyàn kankan. O gbọ́? Bẹ́ẹ̀ni sà. Ẹ kú dàrú. Yes. Ẹ ǹlẹ́. Yes sir. Ọ̀dà kò sí wàhálà. Ọ̀dà ó ti yé mi. Ó ṣé o. Ó ṣé gan ni o. Èmi ní láti wọlé lẹ́yìn ilé mi. Torí mo ní láti rí bébì. Ṣé wà all right? Kí ló ṣẹlẹ̀? Tẹ́ẹ̀lì dádúró tẹ́ ń gbọ́n lọ́tún tẹ́ ń gbọ́n lósì yìí. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tọ́mọbìnrin yẹn sọ? Wọ́n lọ́gàá láwọn ò gbàlejò. Ẹ máa lọ. Nígbà tí ẹ pé bóyá ẹ kó etí yín sáko ẹ ṣàgbọ̀n tó ń sọ. Ẹ máa lọ jàre. Láwọn ò gbàlejò. Bẹ́ẹ̀ jẹ́ kí n lè wọlé. Má ṣe náà. Ẹgbẹ́ ẹwà èmi náà ń ṣọmọdé mọ́ náà. Ṣé ẹ rò pé ọmọdé ni bí mo dúró sí ìbàyí ni? Ẹ máa ṣe mí dáadáa, ẹ máa rí mi, ẹ máa ṣe nọ́mà. Ẹ ṣe tí ò nọ́mà débi tẹ máa ṣe nọ́mà, ẹ̀dẹ̀ ń sọ tí ò yẹ kẹ́ sọ. Ẹ máa lọ jàre, ẹ kú jàre. Ṣé èmi náà wá kéré nú ayé ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ kàn ṣáà ń gbọ́ lọ́tún ẹ̀ ń gbọ́ lọ́sì. Ṣé ẹ rò pé Wàsíù nìkan ṣo ni wọ́n sọ pé kò kéré nú ayé? Mi kò kéré nú ayé o. Kò kéré nú ayé. Kí ló ṣẹlẹ̀? Ṣé èmi ni mo lélẹ̀?
Dọ́là rí. Ẹ má bínú. Èló ni wọ́n ń ṣe ẹyọ kan nísìn torí méjì lẹ fún mi. $1, 700. Ni wọ́n ń ṣe $1. Yeah. And this is $100. That's 70 plus 70. Ó jẹ́ 140. No. Mo sọ náà, ọmọlúwàbí ni yín, èèyàn ni yín. Kò burú, máa jẹ́ kẹ́ wọlé, ẹ máa wọlé. Ọlọ́run á dẹ̀ bá mi ṣọ́ yín lọ ṣọ́ yín bọ̀. Ẹ ṣé, ó dà kò burú. Èèyàn ni yín Ọlọ́run. Ọlọ́run ń bímọ. Nínú àwọn ọmọ Ọlọ́run lélẹ́yìí, àkọ́bí Ọlọ́run yẹn síwájú, èkejì rẹ̀ nínú ọmọ tọ́lọ́run bí. Kò sí wà. Daddy, Erasa. Erasa. Who is this? What is this? Kí leléyìí? Èmi ni sir. Ta ni? Debbie. Ìyàwó ọmọ yín. Ìyàwó àfẹ́sọ́nà. Ṣé mi ò sọ fún ọmọ yìí pé mi ò fẹ́ rí èèyàn kankan nínú ilé yìí ni? Ṣé kò jíṣẹ́ fún Àjàsá pé mi ò fẹ́ rí èèyàn ni? Debbie baby! How are you darling? Kí dájú mi. Àwọn tí kí wọn dájú Erasa. Kí wọ́n dáadáa. Erasa. Dájú Debbie mọ Debbie náà. Kí leléyìí? Ibo ló ti rọ́ ní hòhò? Dájú ẹ máa ní ẹ̀mọ́. Lateef! Ibo ló ti rọ́ ní hòhò? Ẹ máa ní ẹ̀mọ́ dé tọ́tọ́tọ́tọ́. Ẹ̀yìn kò ṣe yẹ pọ̀. Ẹ̀yìn kò pàjú dé ẹ̀rọ ojú wọn mi. Debbie ni now, that's my fiancé. Ìwọ náà yí dáadáa. Daddy, you call me. Hi daddy. Erasa, ẹ kú jókòó sá. Àṣé ń ṣojú mi láyé ṣe máa bàjẹ́. Tí mo rò pé máa tẹ̀ ti dàgbà máa ti lọ. Ṣáṣọ ní ilé ìwọ̀ yìí. Abẹ́rẹ́ nǹkan tọmọ ẹ wọ̀. Inú ilé kan ló dẹ̀ ti jáde o. Kí ni ká pè léyìí? Zebra. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan ń rú. Kàkà kó sàn lára ọmọ ìyá àjẹṣe ló tó ń fọmọ ẹ̀bóbìnrin. Èèyàn tó bímọ mẹ́wàá tí ò rówó tọ́ kò rí wàhálà. Èmi ní ẹyọ kan ṣoṣo pọ́ńdọ́rọ́ owó dẹ̀ wà tí mo lè fi tọ́ àmọ́ akọ kò gbẹ̀kọ́. Mo máa ṣe o, ẹni lórí ò mà ní fìlà o. Kí ni ká pẹ̀lú eléyìí? Kí ni ká pẹ̀lú eléyìí? Àbí èèyàn ṣe wálé ayé tí ò ní nísinmi? Tó kò burú. Bó pẹ́ bóyá láti ṣe á máa ti ṣe ara ẹ̀. Awosomila, what is this? Lateef. Sir. Lateef. Sir. Ta ló sọ fún ẹ pé kó wá àkáǹtì mi lọ kó owó jáde? Dad, mo ti ń sọ fún yín for the past 2 weeks pé mo need owó. Ayé èdè turn up. Mo sọ fún yín ẹ̀ turn up. O need owó. O ń sọ fún mi pé o need owó láti ṣe kí ni? Dad, mo need owó. Because mo máa need àti get àwọn drugs mi. Ṣé wọ́n kọ̀ yẹn fún ẹ lọ́sítà? Daddy, mo ẹgbẹ́ tí n bá ti gbọ́jà mi ò ní wà okay. Spirit mi ò ní ṣiṣẹ́. Mo need owó àti ṣe 1 or 2 things and I told you. Spirit ẹ ò ní ṣiṣẹ́ tó o bá gbọ́jà. What do you expect from me? And that is why you have the right to go into my account. Kò dẹ̀ gbowó jáde tó tó bẹ́ẹ̀ yẹn. Daddy, mo need owó yẹn. Orí ẹ̀yìn mi àti. Are you mad? Why would you do that? Why will you do that? Why will you do that?
Mommy, Erama. Result 300 level wa. Ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ìgbà tí mo dé lọ wò, GP mi high gan. Mo ṣe o. Yeah, high gan. So, tí n bá lọ, tí mo ń bá good result yẹn lọ, ó dá mi lójú pé result mi, òun ló máa jẹ́ one of the best ní school. Ṣé wá rí gbogbo àwọn big companies yẹn, wọ́n máa wá lọ́tún lósì báyìí, wọ́n máa fi ṣẹ́ bẹ̀ mí ni. Ìyẹn ló máa jẹ́ kí n lè mú ìlérí mi fún ẹ̀yin àti dádì, ó máa jẹ́ kí n lè múṣẹ. Mọ́mí, kí ló ṣẹlẹ̀? Mo expect kí inú yín dùn sí nǹkan tí mo sọ yìí. Inú mi dùn. Àmọ́ ká sọ pé bàbá ẹ wà láyé. Àtújú báyìí lọ. Torí ó ní owó tó bá ṣe ẹ̀gúsí, òun ló máa ń jẹ àdùn rẹ̀. Ó dùn mí pé iṣẹ́ tí bàbá ẹ bẹ̀rẹ̀ kò dúró jẹ́. Àṣẹ. Sàbẹ̀tì. Mọ́mí, dádì, ṣé lè guess nǹkan tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tó rẹ́rìn látàárọ̀? Mọ́mí. Ó ti rẹ́rìn látàárọ̀. Ṣé rí bó ṣe wù mí kẹ́ guess ni? Mo yóò fẹ́ jẹun. Àbí? Ṣé ẹ lè believe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fún mi ní admission sí university ni? Mi ò gbọ́. Wọ́n ṣe kí ni? Wọ́n fún mi ní admission sí university. Ọlọ́run mo dúpẹ́. Dúró. Wọ́n fún ẹ ní admission sí university. Ọlọ́run máa ṣe. Mo máa dúpẹ́ Ọlọ́run mi o. Ọlọ́run admission lójú ẹ̀mí mi. Wàá ṣàṣeyẹ. Àmín dádì. Wàá ṣàṣeyẹ. Àmín Jésù. Tó lè tó fẹ́ wọ̀ yìí, wàá jáde pẹ̀lú ọ̀rọ̀. Àmín Jésù. Yàdúró. Ó gbọ́n tá à ń sọ bí ni. Ọmọ ẹ náà fún un ní admission sí university. Ó dẹ̀ wá kárí bọnú. Ó kárí bọ ara, kí ló dé? Ó yẹ ká máa gbàjó ká máa gbàlù kí ló wá máa dùn. Ẹ fẹ́ tó ń ṣe yìí o. Mo gbọ́ nǹkan tó sọ. Lóòótọ́, ó yẹ ká máa gbàjó. Bẹ́ẹ̀ni. Má ṣe. Báwo ni ò bá ṣe dùn tó? A sọ wípé ọwọ́ àwa méjèèjì tẹ̀. Bẹ́ẹ̀ni, Dádì dúró. Owó dà láti dúró lọ sí yunifásitì. Ìyẹn tó wà tó fẹ́ kárí bọnú nìyẹn. Dúró gangan fún ara ẹ̀. Ó mọ̀ wípé àti jẹ àti mu wa nínú ilé ò nira. Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀. Ibo la ti wá fẹ́ rówó tá a fẹ́ fi rán ọmọ lọ sí ilé ìwé gíga. Òbí Ọlọ́run ọba ló ń ṣe gbogbo nǹkan fẹ́ dà. Ọlọ́run tó ń jẹ́ ká máa rọwọ́ kíbẹ̀nu. Owó tá a máa fi rán dúró lọ sí yunifásitì Ọlọ́run máa ṣe fún wa. Ìyá dúró. Mo ṣe dúró wò ó. Láti dúró. Ṣé block industry tá a ti rọra manage torí ká bá lè róúnjẹ jẹ la fẹ́ gbójúlé láti rán wọn lọ léwe? Olùlànà Ọlọ́run á tún lànà mí fún wa. Á lànà mí tá a máa fi ṣe kí ni tá a máa fi rán lọ léwe tó fẹ́ lọ yẹn. Ọlọ́run á ṣe fún wa. Ìyá dúró jẹ́ kó mọ̀ yìí káwé. Tó bá jẹ́ kó tá à ń sọ nìyẹn. Tó yẹ pé náà a kàwé débi tí ẹ ká kàdé ó lè má rí báyìí fún wa. Iṣẹ́ wa bọ́ lọ́wọ́ mi yẹn kò wá ní pé kọ́mọ mi rí admission kí n máa rán léwe. Nǹkan tí mo sọ ni ní tèmi èmi á dá lábàá pé kí dúró kó ṣe jókòó gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ kó dúró kó sinmi díẹ̀. Bẹ́ẹ̀ ni kó tún ṣe JAMB kó tún ṣe exam mi títí dìgbà tí ẹ̀yin máa fi ríṣẹ́ mi. Ọlọ́run ò ní jẹ́ ọmọ tèmi ò ní dúró nílé má ṣe mú yìí tó ti wọ yunifásitì yìí ó máa kàwé yẹn lọ ni ó dẹ̀ máa kà ó máa ṣàṣeyọrí á ṣàṣeyege á ní tẹ̀síwájú lágbára Ọlọ́run. Ìyá dúró báwo ṣe ń ṣe báyìí. Dùn sí i kì í ṣe pé inú mi ò dùn àwọn ọmọ kan ló gbogbo ẹ̀ náà ni owó yunifásitì kì í máa ṣe owó kékeré. èròǹgbà wa bá tọ́lọ́run àdúrà ni ká máa gbà kọ́lọ́run pèsè owó fún wa. Ìyá dúró má jẹ́ ká wàrò sẹ́yìn o ti gbọ́ ìtẹ̀síwájú náà pàṣẹ gun dúró àdúrà àgbà ó ti wọlé ìwé yìí ó ti wọ̀ ná
ò ní ṣàṣetì àṣeyè lálákànṣe kò àṣeyè ló máa ṣe lágbára Ọlọ́run ó ti gbọ́ ṣé jẹ́ nìyẹn Ọlọ́run. Dádì ẹ ṣé mo dúpẹ́ gan lọ́wọ́ yín sà, ẹ ṣé gan sà. Mo wá ń fi àkókò yìí mo fi ń dá yín lójú wípé mi ò ní ever disappoint yín. Màá make sure wípé tí n bá ti lọ school yìí tí mo parí, tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, owó tí n bá kọ́kọ́ gbà, màá make sure pé mo fi sìn yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo really appreciate. Ọkọ ló máa fi sìn èmi àti ìyá ẹ náà ni. Bẹ́ẹ̀ni. Mo ṣe rí ló jẹ́ kí mi ṣe sọ̀rọ̀ tí mo sọ o. Kì í ṣe pé inú mi ò dùn sí admission yẹn. Àmọ́ mo mọ bá ṣe tó nínú ilé mo ṣe sọ̀kọ̀ tí mo sọ. Ìyàdúró ká dúpẹ́ fọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tí yẹ ẹ̀rọ rán léèwé wọn ṣàṣeyege báyìí. Tó jẹ́ pé wọ́n á máa ní wọ́n tún exam wọn ṣe wọ́n túnṣe wọ́n dẹ̀ ní rí mú. Dúró débẹ̀ lọ́wọ́ ó dẹ̀ bọ́ sójú ẹ̀. Kó má délé ìwé kó má lọ. Ìyàdúró ó tún ti bẹ̀rẹ̀. Iṣẹ́ ọmọ tèmi ẹlẹ́dàá mi á máa wà pẹ̀lú ẹ̀ orí ìyá mi á máa sìn lọ ni adé kàwé àkàyèké lágbára Ọlọ́run lọ́wọ́ máa bá mi dúró tí mi kí bí tó bá ń lọ tẹ̀lé báyìí lọ́wọ́ máa bá mi tẹ̀lé ní. Àmín Jésù. Bàbá dúró mọ́mì dúró ẹ má jẹ́ kí àwọn èèyàn jèrè ọ̀rọ̀ lára mi. Ẹ wò gbogbo àwọn èèyàn ló ń sọ fún mi pé kò dáa kí n gba ọkọ àtìyàwó sí ìdí iṣẹ́. Ẹ ti máa jẹ́ káwọn èèyàn máa wò mí pé ṣé ó tán ṣe báwọn ti sọ fún un. Ẹ jọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí kò yé mi o mi ò fẹ́ jẹ́ kí àwọn ọmọ yẹn rí mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo ṣe jẹ́ kí wọ́n lọ kí n tó ra pè yín kí n fẹ́ bá yín sọ nísìn n tó ń ṣẹlẹ̀ ń bí yóò yé mi. Àwọn blọọkì tó wà níbí báyìí owó mi ń dín kò ń pẹ́ mọ́ owó mi ń dín. Ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ má bínú nǹkan tẹ́ ń sọ kò fi taratara yé mi blọọkì ń dín kò yé mi blọọkì ń dín báwo nítorí àwa tẹ ìgbà síbi iṣẹ́ à ń ṣiṣẹ́ wa déédéé kò sí olè níran wa pẹ̀lú bá ṣe dàgbà tó yìí a lè máa jí blọọkì yín ta ọ̀gá èèyàn dáadáa ní yín sí wa gbogbo iṣẹ́ tá à ń ṣe fún yín gbogbo ẹ̀ náà lẹ́ ń sanwó fún wa olè àwọn kì í ṣolè o. Mi sọ pé ẹ jalè mi ò sọ pé ẹ̀yin lẹ ń kó nǹkan tó sọ yìí nǹkan tí mò ń sọ ni pé ẹ bá mi mójútó nǹkan tó ń sọnù ń bì báyìí ó ń pa mí lára sìmẹ́ǹtì tí wọ́n 4,200 náà ń ta sìmẹ́ǹtì iyẹ̀pẹ̀ náà ti wọ́n dísù ti wọ́n ara ẹ̀ náà ni màá ti sọ sálárì yín ẹ jọ̀ọ́ ẹ bá mi mójútó ẹ má bá mi kà ẹ má bá mi wo gbogbo ẹ jọ̀ọ́ mo fojú jọ yín ni o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì ó mú mi lómi ẹ jọ̀ọ́ o. Mo bẹ̀ yín ni o. Èwo káwa náà tó kúrò níbà ilé ni a máa ka blọọkì tó kù. Ẹ kà kẹ́kọ̀ọ́ sílẹ̀ ẹ kà kẹ́kọ̀ọ́ ẹ jọ nítorí Ọlọ́run. Ok. Ọ̀gá. Kí ló sọ? Ọ̀gá. Kí ló sọ ń tiẹ̀? Wọ́n ní dọ́là náà tó hán dísù náà tó ti hán Ọlọ́run máa jà lórí. Jáde dúró. Jáde dúró. Kí ni? Ó ti délẹ̀ tán. Ṣojú yín ti já. Kí ni ń já mi lójú? Mo sọ fún yín lọ́jọ́ kìíní àná o, mo kìlọ̀ fún yín o. Ìgbà tó mọ́ gbà admission wálé, tí mo ní pé àti ìlágbára àti lọ́mọ lọ sí ilé ìwé gíga, pé kò sówó lẹ̀. Ẹni dandan ọmọ yín gbọ́dọ̀ lọ sí yunifásítì o, ó gbọ́dọ̀ ṣe gbá o, ó gbọ́dọ̀ ṣàwo. Ṣé ti rí ń sè? Gbọ́ ọkọ̀ tó ń sọ lẹ́nu. Yorùbá ló sọ pé tẹ́sán bàbá ò bá wọn tọmọ gbọ́dọ̀ kàn. Tẹ́mi ò bá kàwé, ọmọ mi gbọ́dọ̀ kàwé tipátipá ni. Tó wá jẹ́ pé àwọn méjèèjì kàwé ni, ṣé ibi tá a máa wà láwa yìí? Àyíkàwé wa ló ń fìyà jẹ wá. Ó ti yẹ, ó gbọ́dọ̀ ọmọ kàwé ló fìyà dúró. Orí mo ṣe ń wẹ̀. Èmi náà ń mú ẹ bóyá. Tí mo kẹ́ mìírí fún ẹ dájú dúró. Kí ni àjọ bímọ yìí? Àmọ́ tí mo lè mọ̀. O lè. Bẹ́ẹ̀ni. Ṣáàjà lè ṣá. Ẹ jalè láti rú ọmọ lọ lé ìwé. Àjẹlè. Àfọwọ́rá lè lè ta ìṣe. Ìgbàwọ́ kan ní àṣírí ò ní tú. Ọlọ́run jẹ́ ká irú ẹ̀. Torí Yorùbá tó tẹ́sí bá dà ní, a máa ń tó wọlé. A tún máa wọ́n náà mẹ́ta máa fi tẹ̀síwájú ní. Èmi ò bá ṣe yàn. Èwo ni ẹ? Ìwọ nìkan. Má dẹ̀ fi owó burúkú kó fi rọ́mọ mi lọ sí skul o. Owó èpè má fi rọ́mọ mi lọ sí ilé-ìwé. Owó ṣe tá ń ṣe ní ogún. Ṣé láti èmi lọ? Èmi á rí dájú pé mo ka gbogbo búlọ́ọ̀kì tó wà lẹ́yìn. Tó bá wá lẹ́yìn láti wá jì, èmi gangan ni bá tú ẹ̀ láṣẹ. Bẹ́ẹ̀ ni màá kà.
tí wọ́n bá kà tó bá pé tẹ́lẹ̀ bá tó wá. Hello, Daddy. No. Sir. How are I love you so much, Daddy. You are the best dad in the world. Oh God. Ọlọ́run ní káà náà tiẹ̀ ní bàbá. Fine wey bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún appreciate that day ní tiẹ̀ like that fact. But what wọ́n á fi bàjẹ́ tó wá ní is the best daddy in the world. Jọ tí bàbá tiẹ̀ bá jẹ́ best daddy in the world, kí ni kó àbí jíjẹ́ òde? Bàbá mi ti best daddy. Okay. Ṣòrí dáàdì tèmi náà best daddy ní láyé ara wọn. Nítorí nǹkan tó ń kó láti fọwọ́ lórí sùn ló ṣe gbọ́ kékeré o. Ọ̀hún ọ̀gá ìgbàgbéjàre alára ló ń gbára ga. Make I no lie for you, my pale is the best dad in the whole wide world. Ṣé o pé easy ni kọ́ rusticate ọmọ ní school? Kí lè tún rí mú ní school mi? Àti àbá mi dúró lẹ́yìn ló dúró dìdí ni pé anything tọmọ bá tó ti máa bókè ọmọ táwọn bí o nǹkan táwọn tọ́lọ̀ ń dà sáwọn lágbàdá nìyẹn. Àbá mi dẹ̀ máa ṣe kí ni ó tún máa pọ̀n mí sẹ́yìn pé ọmọ mi kò sí ta fẹ́ tiẹ̀ sí. Guy, my pale is the best dad in the world. Kò gbàgbé yẹn bọ̀ bàbá àbẹ̀rẹ̀ dáàdì ẹ̀ náà ń try. Èmi ò ní bẹ́ẹ̀ jiyàn gbogbo kan tó sọ fact ni dáàdì ẹ̀ the best dad. Ṣé dáàdì tèmi náà iṣẹ́ tí wọ́n ń ṣe tó fún wọn nílé ìwé ó lójú bàbá tó lè ṣe. Ok jẹ́ ká gbà kí bàbá tèmi ni best dad àmọ́ bàbá tèmi náà ni best dad lọ́dọ̀ ti jẹ́ fine. Ọ̀pọ̀ tèmi ṣáà máa sọ fún ẹ ní pé Ọlọ́run á gbàdúrà wọn náà Ọlọ́run á jẹ́ kí wọn náà mókè orí bá ti rọ̀ rẹ̀. Má gbàdúrà bàbá yẹn o gbàdúrà bàbá yẹn kí ìmọ̀ kan tó lè ṣẹlẹ̀. Sì pé wọ́n ṣe gbá wọ́n ṣàwọn ṣe kìíní kan kò ní já sábà máa lọ jẹun ọmọ but still bàbá mi is the best dad. Ẹ̀dùnkún yìí gentle lórí burúkú ni máa Mr. Ajayi yẹn o. Èmi dẹ̀ pé I no read anything. Mi ò ka àwọn kan mo ti lọ rí láìlè ọbọ̀ ikọ̀ ọbọ̀ ìlú máa wọn ni máa jíwò tó máa kọ́ wa everything ẹ̀ mọ̀ ó gbọ́ alẹ́ àná gan mo kàn ń ṣeré ni. Àfi kéwèrè yẹn ṣe mọ̀ ó dẹ̀ split wa ní ṣá. Mo á wà ní exam mo á ń ṣe bí wèrè mo kọ́ tí ẹ mọ nǹkan tí máa kọ́. Èmi ṣàkọ́kọ́ àwọn nǹkan tó ṣàkọ́ wa ní 100 level days. Èmi ṣàkọ́ lọ́pọ̀lọ́ mi ṣàkọ́ àwọn nǹkan mi. Mo sọ fún ìjọba tàbí pé kó máa kàwé. Guy, abeg gbọ́ fi yẹn lẹ̀ ṣé wèé làwọn kà kù náà this stage ká ṣe máa kàwé kí la ní dúró left ṣé wọn máa lọ́kọ́lẹ̀ kó tó máa fọwọ́ kó mi ni. Bí òwò kan la fẹ́ kà sí. Ó sú mi o ó sú mi o. Ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. Àbí. Àti ìlẹ́rìí lórí jù ká máa kàwé lọ́jà. Ẹ wò ẹ dúró náà iṣẹ́ rí ẹ mọ̀ kí mi máa strategize gan. So now mo ti ní strategy tuntun tá a máa lò. Any exam tó bá fẹ́ ṣe next strategy yẹn la máa lò. Ó dẹ̀ máa jẹ́ wa. Ìyẹn máa wọ rẹ jẹ́ kó dìgbà yẹn náà. Ṣe dẹ̀ ṣú ọ̀ṣà. Bó ilé ìta tí wàá kárì nǹkan ti kárì course èlé 3 unit course. Fún mi o. A lè kárí àmà dọ́gbọ́n sí náà. Ọgbọ́n ṣá. Of course. Pẹ̀lú máa Mr. Ajayi. You know like money. Owó gidi la máa fi lọ. Sọ ẹ̀kọ́ àláyé tí ó like owó. Ó sì ọ̀pọ̀ níta gbàgbé. Yes. Sọ pé ó mi tún àtúnṣe pa máa lọ àbẹ̀. Of course. No problem. Because 3 unit course ni o mi ò lè kárì ẹ o. Kí ló ṣe? As in Pẹ̀lú adẹ́kọ̀ọ́ gan-an pé ilé gan tó kó sórí gan ti pọ̀ jù náà bí a bá kó nǹkan pọ̀ sórí kọ̀ǹpútà máa crash. Dúró. Bẹ́ẹ̀ ni àwọn bá mi gbé ẹjọ́ kó lọ dúró. Akọ̀wé kú iṣẹ́ ṣé orí kà èlò ọtí wá kà wáyé 16 ni sà. 16 mẹ́rìndínlógún fún yẹn Bẹ́ẹ̀ni sà. kú iṣẹ́ kú àtàárọ̀ ó ti kàdé gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ náà Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. ó ti gbìyànjú ó.
Hello. Hello, bàbá dúró. Bàbá dúró náà ló sọ̀rọ̀. Bàbá dúró ni ẹ. Kí ló ṣẹlẹ̀? Lára àwọn ọ̀rẹ́ tó ní school. Díẹ̀ tí wọ́n ní òun ìmọ̀ kan tó ṣe akọ̀dé tí ń bọ̀ láti school ló dẹ̀ stop yẹn ní next day. Aṣá àti ìlú aṣọ hospital ọ̀pọ̀ ní area school wa nígbà ìsà. Dúró. Lọ́ọ̀sìpítù. Dúró. Díẹ̀ àdúgbò school wa náà ni. Okay, ẹ gbé ìṣẹ́ láti bọ̀ máa jìnà ẹ̀tì sà. Okay sà, àwọn ọjọ́ kan tí a fẹ́ ti náà kọ̀. Dúró. 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 ṣebí delivery man yẹn ni mo máa gbà lọ́wọ́ ẹ má gbé mẹ́sẹ̀jì mi padà o ẹ má gbé mẹ́sẹ̀jì mi padà o. Michael ni mímọ́ o. Daddy mọ́mí Ìjọkẹ́ jọ má bínú sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Bínú báwo? Ẹ ṣorí wọ́n máa sọ wípé ẹni tí wọ́n bá sùn tì lèèyàn máa ń jarun pálò. Lóòótọ́ mo mọ̀ pé orun pátì mi náà ti ń jà lù ẹ́ yìí ó ti pọ̀ jù àmọ́ tí mo bá rí ibi sá sí náà ni mo máa ń sá wá bá ẹ. Ǹdẹ̀jọ́ ṣorí dúró ọmọ mi òun ló nídìí owó kan síwájú owó tó nídìí ó yẹ kí n ti fún ní owó yẹn ti pẹ́ àmọ́ mo ti sa gbogbo ipá mi ò rí tí ò bá dẹ̀ mú owó yẹn lọ sí school ní ọ̀la ó lè já sí nǹkan míì ni mo ṣe wá rò wípé èèyàn kì í fi ìtìjú kárùn pé kí n wá bá ẹ pé kò jọ kó gbà mí bó ṣe máa ń gbà mí mo wá rò wípé Joshua lè yá mi 25,000 naira. Máa wo kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀, máa ti pa, ó dẹ̀ máa pé, máa wá dá padà fún ẹ. Ìyá dúró, ìyá dúró, ẹ wo bí ó ti ń dìgbà gbogbo yín o. Ẹ̀yin lánàá ẹ̀yin lẹ́ni bí ẹkún àpọ̀mọ́jẹ. Òun ló jẹ́ kí n sọ wípé mo mọ̀ wípé mo ti ń jarun pátó yẹ kí n máa jàlù ẹ́. Jọ̀ọ́. Ẹ wo ẹ má jarun pálù mi lọ́tẹ̀ yìí. Ẹ̀yin nìkan yìí náà ni lórí ìdúró kan ṣoṣoṣoṣo yìí náà ni kí ló dé ó ní tá kọ́ ọ̀bá ṣe é strong ṣe bẹ́ẹ̀ yàn máa ń jù ú sílẹ̀ ni. Ẹ wo bí mo ṣe dúró ni mo dúró yìí o 25,000 kò yọ ṣó kọjá sìmẹ́ǹtì tí mò ń tà yìí ni sìmẹ́ǹtì mélòó gangan ló wà ń bẹ̀ ẹ lọ kàákà ìwòye tó kù ń bẹ̀. Ẹ gbà tí ò ń ṣe ẹ̀yin nìkan kọ́ náà dáyé fún ẹ wò ara ro èmi náà o ara ro mi o ẹ mọ̀ kan tí mo fẹ́ sọ fún yín bóyá kẹ́ kúkú jẹ́ kí dúró kó wá jọ ẹ̀ wá ń bì báyìí kájọ máa ṣe gbogbo nǹkan tá a jọ ń ṣe yìí mo mí kó wá dara papọ̀ mọ́ wá ń bí kájọ máa ṣe nǹkan tá a jọ ń ṣe yìí náà ni. Kí dúró wá máa ru nǹkan tèmi rú ẹlẹ́dàá mi kọ́ mi ò sọ pé iṣẹ́ yẹn ò dáa o ṣebí torí àtijẹ náà ló sún àwa náà sí àmọ́ sórí ìyá Àjọkẹ́ èmi ò gbàládùra wípé kémi jìyà kí ọmọ tèmi bí láti inú ara mi náà kó tún wá jẹ ìyà tí mò ń jẹ bàbá ilé dá mi kọ ó ti yé mi ṣàánú mi torí Ọlọ́run má dá padà. Ẹ wò ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ kò sí ni kò sí o ẹ wo bí mi ò agbára mi ò gbé. Mọ́mì Ìjọkẹ́ ó 10,000 nǹkan máa ń wálé tó kù. Ẹ wò ẹ jẹ́ kí dúró wá darapọ̀ mọ́ wa ń bí ẹ jẹ́ kó wá darapọ̀ tó bá ti lè darapọ̀ mọ́ wa kò sí wàhálà ẹ wò màmá rí yín. Mọ́mì dúró. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti ṣẹlẹ̀. Wàhálà wo? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Dádì dúró. Kí ló ṣe láti dúró? Ọ̀nà takọ̀. Kí ló ṣẹlẹ̀ sí dádì dúró? Nínú àgbàrá ẹ̀jẹ̀. Àní kí ló ṣe? Ṣẹ̀rí mọ́tò ti gbà wọ́n orí wọn ti túká. Bàbá dúró. Dádì dúró. Dádì dúró.
Ó mà ṣe o. Dádì dúró. Dádì dúró. Àjọsọ báyìí. Èrò èèyàn méjì. Ó máa dèrò èmi nìkan ṣoṣo ìyájọ́ kẹ́. Ìyá dúró. Ìyá dúró ẹ má rò bẹ́ẹ̀. Alápàdúpẹ́ lọ́lọ́run. Ṣẹ́rẹ́ ni tó bá sọ pé irú eléyìí ò dùn yìí. Kí ó ní tàn ń gbìyànjú kó ní kírú ẹ̀ ṣẹlẹ̀ sóhun. Ẹ wo bí ẹ ní sùúrù ṣe ti gbọ́. Ẹ jọ ẹ torí Ọlọ́run bá. Kíní kìí ní àwọn ìbò àwa náà àwọn kò sí. Àti ṣẹ́bọ́. Àti ṣọ́gun. Ẹ dáhùn ìbéèrè mi ẹjọ́ ṣé kò ní aládé. Ẹ wo bá ti wáyé párí láàárín. Mọ́ mi dúró. Ẹ̀bẹ̀ kan ni mi kàn máa bẹ̀ ẹ́. Máa fẹ́ kẹ́ kó ara gírí. Ṣé ẹ mọ̀ pé ẹnìkan ló kù fún dúró? Dúró ọ̀hún gan kọ́. Wọ́n ti lọ ránṣẹ́ pé láti léwé. Tí dúró bá dé sí kí ni màá sọ fún? Ṣé màá ní pé bàbá ẹ̀ Ọlọ́wọ́! Ẹ ní sùúrù, ẹ má fẹ́ kó ṣe ra nílé. Mọ́mí, èmi láti sunkún. Not this time, no. Mọ́mí. Ilé wenjewe, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí. Ilé wenjewe, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí. Orí mi tẹ́lẹ̀ fún mi rí slap, kíkọ́ ọ̀rọ̀ kan mi ò ní di láìta. Àní kí ló ṣẹlẹ̀ kí ló wá bú gangan, àní kí ló ṣẹlẹ̀ kí ló wá bú gangan, yé ayé. Ọjà yìí ó kiri ní ìgbàgbọ́ lẹ́nu kejì. Ìbá ti gbé sára máa ń ṣàyè ẹ wá wo bí mo ṣe ta kébé ta kiri. Àwọn ìdákun bá mi gbọ́jà jẹ lọ fà. Mo ti kọ́kọ́ káwọn kí náà fẹ́ bá mi fà. The place is boring, my head is boiling. Fún mi ní blunt kan káwọn tèmi kàn mí. Ilé wenjewe o, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí. Ilé wenjewe, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí o. Ilé wenjewe o, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí. Ilé wenjewe, a ní pé kọjá má jẹ mí o, kọjá má jẹ mí o. Orí mi tẹ́lẹ̀ fún mi rí slap, kíkọ́ ọ̀rọ̀ kan mi ò ní di láìta. Àní kí ló ṣẹlẹ̀ kí ló wá bú gangan, àní kí ló ṣẹlẹ̀ kí ló wá bú gangan, yé ayé. Ọjà yìí ó kiri ní gbàgbọ́gbàgbọ́ àníjì kejìgì. Ìjọba ti gbé sára máa tagiri. Ẹ wá wo bí mo ṣe ta kébé ta kiri. Àwọn ìdákun bá mi gbọ́jà jẹ lọ fà. Mo ti kọ́kọ́ káwọn kí náà fẹ́ bá mi fà. The place is boring, my head is boiling. Fún mi ní blunt kan káwọn tèmi kàn mí. Ọ̀rọ̀mọdé yìí o, kò yé mi rárá o.
ọmọ mi tẹ́tí gbọ́ àlàyé mi ò tirẹ̀ àdá ògiri àlàpà o ló máa wó sí sinimá káyité ká sinimá ògiri àlàpà o sinimá ṣebí bàbá kẹrù inú ẹrú àbàjẹ́ o ọmọ mi yé inú ẹrú àbàjẹ́ o àbàjẹ́ bàjẹ́ 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 ọmọ inú ẹrú àbàjẹ́ láyé àmọ́ ohun àtikọ́ náà ìyẹn èlé bọ̀jẹ́ láyéláyé. ògiri àlàpà o láríyá ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bẹ tirẹ̀ kò mọ̀ o. olówó orí mi. bébí mi. ayọ̀ mi. bébí mi. ó dẹ̀ jọ nítorí ọlọ́run ó dẹ̀ ṣàánú mi. I will not go for adoption. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Irú àbá wo nìyẹn? I won't. I won't. Abdulsalam, jọ́ nítorí ọlọ́run, mo fi orúkọ ànábìwá Muhammad bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ó dẹ̀ jọ́ nítorí ọlọ́run ṣàánú mi. Má jẹ́ kí ọ̀rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní gbọ́. Ó lè jọ ṣàánú mi. Ìwọ náà mọ̀ wípé èmi yìí púpọ̀ ní lọ́wọ́ àwọn òbí mi kó tó ní kí wọ́n jáde láyé. Jọ̀ọ́, má jẹ́ kó orúkọ àwọn ẹbí mi kó parun. Ìwọ náà gbogbo dúkìá, gbogbo kú bàtàbàtà tí àwọn òbí mi fi sílẹ̀. Ìjọ ọmọ wo ni mo fẹ́ fẹ́ yìí lẹ́fẹ̀ẹ́? Tó bá di lọ́la. Tí bá papòdà, jọ ọmọ wo ló fẹ́ ṣe lédè lẹ́yìn mi? Ṣé jọ torí ọlọ́run tó bá jẹ́ ìlú ọkọ̀ ṣe fún mi? Lélẹ́yìn tí máa fi papòdà, lómi ọdún. Please. Please. Baby. I'm dying. It's fine. I'll do it for you. Màá ṣe fún ẹ. If that's what you want, I will do it for you. I will do it for you. Yes. Ó ṣe fún mi. Yes, I will. Ó ṣèlérí fún mi. Mo ṣèlérí. I will do it for you. I'll do it for you. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Àlàáfíà ló wà o. Òun náà wà níbí. Abdulateef, bóyá say hello. Ẹ wò kú wà níbí tiẹ̀. He's doing very fine. Barrister Dimeji. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ṣé rí wíìlì yẹn? Mo fẹ́ kẹ́ bá mi ṣe ní 50-50. Kí 50 jẹ́ ti Abdulateef, 50 tó kù kó lọ sí ọ̀dọ̀ ọkọ mi. Bẹ́ẹ̀ ni. Barrister Dimeji. Nǹkan tí mo fẹ́ ni mo ń sọ fún yín. Wọ́n wá sọ wípé bóyá kọkùn tí ẹ yé mi ń pa ìbò èmi náà mọ̀ pé ẹ ti mọ mọ́ọ̀chì ń pa mi láti ìgbà tá a ti wà ní kékeré lẹ ti ń bá àwọn pẹ́rẹ́ǹtì mi ṣe wọ́n tún kú tán náà ẹ tún sì dúró tì mí bíi bàbá ẹ dẹ̀ mọ̀ pé mi ò kí ń lọ sẹ́yìn nǹkan tí má sọ pé mo fẹ́ ni mo fẹ́ kò dẹ́ ṣe pé bóyá ní fámìlì kan àbábúrò kan tí wọ́n jọ fi ogún lẹ̀ fún wa èmi nìkan náà ni mo ní so tí n bá ṣe sọ fún yín pé mo fẹ́ kẹ́ ṣe bá mi ṣe náà ni kẹ́ ṣe bá mi ṣe 50% kó lọ sọ́dọ̀ ọmọ mi 50% tó kù ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ ọkọ mi ṣe ti bọ́ ok ẹ ṣé gan ni sir hello ṣe ṣe wá ń bẹ̀ sir mo kàn feel pé ó yẹ kí n tọ́nà sí àwọn kankan tí ò yé yín because ẹ lè máa feel pé bóyá mo ti change àbí mò ń gbóyín lẹ́nu wọ́n dẹ̀ ní pé òkú ò ní farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ níbi tá a bọ́rọ̀ èdè mo ní láti jẹ́ kẹ́ mọ̀ ṣe rí ọkọ mi tẹ̀ ń wò yẹn ó ti fún yàn lóyún síta mi ò dẹ̀ ní fẹ́ kí tèmi gbé ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ àwọn ọkùnrin ṣe máa rí ìdí nìyẹn tí mo fi ní kẹ́ bá mi split ogún yẹn sí méjì ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ kó rẹ̀ ok màá wá yọjú sí yín sà
Màá wá yọjú sí yín. Ìwọ Abdulsalam! Má ẹ bá pè mí mọ́ láyé ẹ̀! Láyé ẹ̀ má ẹ bá pè mí, don't call me! Kí ló ń pè mí fún? Bí ṣe rí pé ẹ́. Ohun tó ní wípé kò sí bá ṣe máa ṣe ìbòlò tí ò ní rí gbẹ. Kí ló ń sọ? Kí ni túmọ̀ nǹkan tó ń sọ? Abdulsalam, níwọ̀n ọmọ lẹ́ńlẹ̀ lásán yìí, bẹ́ẹ̀ ni ọmọ lẹ́ńlẹ̀ ni ẹ. Because tí o bá ń ṣe ọmọ lẹ́ńlẹ̀ ni ìwọ. Èmi. Láti gbogbo nǹkan tèmi àti ẹ̀ta àjọ ṣí ẹ̀. Ìwọ ní audacity. You have that iPhone 3 láti lọ ní girlfriend síta. Kò tún wá ṣe pé o ní girlfriend o tún fún lóyún. Irọ́ ló sọ, àwọn olóṣọ̀rọ̀ sọkúsọ fún ẹ báyìí. Abdulsalam, kò tún wá ṣe pé ó lóyún tán o tún wá nínú owó tèmi, my hard-earned money ló fẹ́ lọ fi gba duplex fọmọ yẹn. What are you saying? Ó rí pé ní dọ̀tí tó ń pè ẹ́ nìyẹn. Ó rí pé ọmọ lẹ́ńlẹ̀ nìyẹn tí wọn kì í gbé sórí bẹ́ẹ̀dì tó máa gbé sórí bẹ́ẹ̀dì ẹ máa jábọ́ bẹ́ẹ̀ ni. Jọ ṣé ogun ni pé mo nífẹ̀ẹ́ ni. Jọ igbó ni mo ti ṣẹ̀ láyé yìí pé mo nífẹ̀ẹ́ Abdulsalam. Níwọ̀ tó jẹ́ pé ò jáwọ́ nǹkan kan Abdulsalam. Wọ́n parọ́ fún ẹ nìyẹn. Mo fẹ́ láti inú gbọ́dọ̀ báyìí mo gbé ẹ dìde. Nígbà tó ní nǹkan tó bá wú ẹ̀yìn èmi lọ máa rí Abdulsalam. Wọ́n parọ́ fún ẹ ní àwọn èèyàn wà lórí iṣẹ́ mi. Tó o bá ti sọ pé wọ́n parọ́ fún mi báyìí máa fún ẹ nígbà tí wọ́n lórí burúkú máa ṣe àǹfààní ọkùnrin yìí. Ó lè ṣó ìmọ̀ bó ṣe máa wà yìí, bó ṣe máa bá kú nìyẹn. Tó o bá tún pè mí lórí burúkú lẹ́ẹ̀kan sí èdè máa ṣe Ọlọ́run. Kò sí nǹkan tó máa ṣe. Kò sí nǹkan tó máa ṣe Abdulsalam. Abdulsalam. Kí ló ṣe? Abdulsalam. Kafayat! Abdulsalam. Kafayat! Ta ló wà ní hospital? Kafayat! Mo mọ̀ pé Abdulateef kọ́ ló máa jẹ́ ń padà ṣẹ́ lọ́hùn àbí tí máa ṣe ìyàwó mi. Kò ní ṣẹlẹ̀. Ọkọ mi, olówó orí mi, ẹni bí ọkọ mi, ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ fún ìgbà ní àdúrà. Inú mi dùn pé ó ń jù ẹ́, ó bá kẹ́tì mi. Àwọn olóògbé gbogbo ṣe ń gbìyànjú ní àwọn ọ̀sán tí ó já sí. Ìgbà tí wọ́n ń gbogbo rẹ̀, wọ́n rí pé ti ṣe jù láti gbé. Mo rí pé ó ti ṣe tó, kódà ó ti ṣe jù láti gbé. Mo fẹ́ kó mọ̀ pé mo tún ẹ sílẹ̀. Mo fún ẹ láyè láti lè mú kò bí síta kó mú ẹ níbẹ̀. Bóyá tó bá mú ọ lọ́wọ́ níbẹ̀ tí Abdulateef bá tó ṣe sí ọmọ rẹ̀. Mo ṣe é ṣe òun náà ṣe pàtàkì. Ó lè di ìrìnàjò. Ṣé o? Májà sóde, ibi kan lájà sí o, ibi kan lájà sí o. Lábòye gbé ilé ayé o. Ẹ ń fọwọ́rọ̀ kí gbàgbé lè máa gbàgbé. Hey guys, ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àárò mú mi sọ mi nù, so ó ṣe ní wípé kí lọ yọjú sí wọn. Tí bá dẹ̀ lọ tó àárọ̀ Tuesday kí n tó lè padà wá báyìí ní campus. Mi ò gbọ́. Tuesday wo ló ń sọ̀rọ̀ báyìí? Tuesday tó ń bọ̀ yìí.
No, show normal. Like, you still deal with your senses. Because I don't get. To bá no lọ kó máa dé lọ́jọ́ Tuesday nsìn. Assignment Mr. Ajayi, I won't take do am. All I ever say, and you know say we have to submit it very early on Monday morning. Guy, if na play make you stop, I don't like am. Kí ló ṣẹlẹ̀ now? Ṣé o fẹ́ carry the monkey man only gonji ba le ṣe carry over. Me I don't fit afford to get carry over. Kó yẹ kó mọ nǹkan tó ń ṣe. Wetin this guy dey talk now? See the rubbish this guy dey yarn now. Ẹbí ẹ̀kọ́ Kenny ohun tó máa ń sọ pa àwọn èèyàn nìyẹn pàápàá jùlọ àwọn ọmọ ọ̀kan tó wá láti ìlú kan tí yóò gbọ́dọ̀ dárúkọ bóyá máa ń ṣe nìyẹn tó bá ti ṣoore kékeré fún yàn báyìí ọdún kan tó ṣoore yẹn wọ́n ti mọ̀ pé èèyàn máa méèkì ẹ̀ ọmọ àwọn ọmọ ọdún tí ẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí tẹ́pẹ́ at the end of the day tó bá padà méèkì ẹ̀ káwọn lè gba credit pé tí ò bá kí ń ṣàwà kò lè méèkì ẹ̀ ó ti mọ̀ pé àwọn méjì ò mọ̀wé ó mọ̀ pé wọ́n la máa fi ń live wọ́n pé kí ni kan tó lè ṣe tó lè fi mọ́mọ́ wíìkì wa wà ní òun travel tó yẹ pa ní assignment àmà submit Monday no problem ohun tó máa ń sọ pa ọmọ ènìyàn ni pé má fi gbàgbọ́ ẹ̀ sọ́dọ̀ ọmọ ènìyàn fi gbàgbọ́ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run nìkan tó lè ṣe kan tẹ́ pé kò ní sí ìrègùn no problem. Táíwò no now ó kì í ṣe bẹ́ẹ̀ Kenny o ṣàmù pé fóònù yìí wọ́n ló ra fún mi náà ó lè mú capability fóònù yìí ó mọ nǹkan tó lè ṣe ìṣètì ìjọba ti bá parí assignment yẹn màá dẹ̀ send ẹ sí ẹ via PDF then we are fine. No wait o guy you dey play abi you serious because mo assure pé o lè serious pẹ̀lú ọ̀rọ̀ òwe tó sọ lẹ́nu yìí no you go send assignment to me via PDF like àti ṣeré gan ọmọ yóò mọ level ẹ̀ mọ́ o rárá no like na me you dey talk to say you go send assignment to me via PDF guy wọn bí ẹ̀dá obi ọba lè mí o èmi ò kí ń dábàá máa ń pàṣẹ ni mo lè pàláṣẹ mo bẹ ìfẹ́ ṣe I don't know how you wan take do am but na my own be say before you comot for this house wàá ṣe assignment yẹn o you go sit down dey do am the normal way wey you dey do am for us wey we dey see ló máa ṣe I no dey do any PDF transaction ṣùgbọ́n ó yẹ kó máa yí ẹ. Táíwò Kenny ẹ jẹ́ kó lọ ẹ ṣàgbọ́dọ̀ nípa ọ̀rọ̀ mọ́ mi sọ ohun tó bá ti délé abáyé send through PDF náà. Ó máa send through PDF Táíwò Kenny ó ṣe lè sọ bẹ́ẹ̀. Ṣé ẹni tó bá pè Babátúndé ṣojú èèyàn gidi ni àkúdá èèyàn ló ń pè Babátúndé náà ní ògbó ohun tó ń sọ torí pé wọ́n ti mọ̀wé kékeré kan ẹbí ẹ̀kọ́ náà tí wàá grandpa tó fún ọlọpọlọ kékeré díẹ̀ tí wàá kí n ṣerú ẹ̀ ṣerú ẹ̀ kúrò ẹ̀ máa ẹ́ńtà wa kó máa sọ̀rọ̀ pé ẹ jẹ́ kó lọ láyé má bàa mi sọ ẹ mọ̀ kò yẹ pé bẹ́ẹ̀ náà ló mọ̀wé tó no problem kò sí problem Kenny ló fún láyé yọ. Say guy if no be say I respect you mo kò tẹ́ kí n ṣe fún please if I no dey talk next time if I don dey para no dey put mouth abeg I dey change ẹ fún ẹ. Tí Kenny bá ti sọ English ó ti ń bínú nìyẹn bọ́bọ́ mi ì mọ pé fẹ́ ṣe rẹ̀ o bàbá ṣàṣàmẹ́tẹ̀ kò tiẹ̀ lóná ṣèbí ó dàpọ̀ ló fẹ́ change phone ẹ̀ náà. Mo fẹ́ ra iPhone. Okay, iPhone kí ló fẹ́ rà yẹn. iPhone 13 Pro Max. ọjọ́ wo ló fẹ́. Kò sí wàhálà ó ti rà náà máa send ẹ̀ sí as PDF. PDF to PDF. Wọ́n náà send PDF. Àwọn ṣe PDF to PDF wà òkè. Ìyẹn kan transaction kan máa make sense. Òyìnbó data. PDF to PDF. Masari bá download ẹ̀ sí ìmọ̀lẹ́ send ẹ̀. No problem. Òkùnrin yìí kò download. Bóyá máa rí náà níjà máa ṣe PDF transaction náà. Kẹ́ẹ̀dì yẹ́lò ni kò bá download. Download yẹ́lò fún wa. Hello, Ganiyu. Ẹgbẹ́ títì ló fi mí sí bí yìí. Látẹ̀kọ́ ṣé kí àná mo sọ fún ẹ pé ibi tí mò ń lọ wà important sí mi ó dẹ̀ dákẹ́ síbẹ̀ ibi mélòó ni workshop ẹ̀ síbi iṣẹ́ bọ́kadà ló gbé ó ti ń pẹ́ jù jọ torí Ọlọ́run jọ má bọ̀ jàre ìwọ ló mọ̀ ó dààmú ti gbọ́ ṣé kíá báwo ni o ẹ pẹ̀lẹ́ ṣé kò sí o. Kò sí ọkàn ẹ mọ̀ mi mọ́ ẹ wojú yìí. Mi ò mọ ojú yìí o. Ẹ wojú dáadáa ẹ mojú yìí. Mi ò mọ̀ bá mọ̀ máa sọ pé mo mọ̀ mi ò mọ̀. Abẹ́yẹ kọ́ ni ìbọ̀dà Sàlámì ni. Èmi ni. Ẹ mọ̀ Táyé. Táyé wo? Ẹ mọ̀ Táyé àbúrò ọ̀rẹ́ yín. Ọ̀rẹ́ mi wo? Sábìtù.
Táyé. Èmi rè é. Ọmọdé kì í fẹ́ dàgbà. Mo ti dàgbà. Kí ló dé, kí ló ṣe o ti gbó? Kí ló ṣe? Nílẹ̀ bí ìlú jẹ́ ṣe rí ni. Táyé rè. Báwo èmi rè? Ìwọ rè. Èmi rè. Sábìtù ńkọ́? Ẹni kò ṣe dáadáa o. Kí ni mo ṣe? Ẹ tí ẹ wà wá rárá. Oníkálukú náà ń du kiri ni Táíwò, oníkálukú ń du kiri ni. Kódà ti kú o. Ta ni? Sábìtù. Sábìtù ti kú? Sábìtù ti kú? Ọdún èṣì ni, ó ti pẹ́ pọ̀. Ó ti kú ti pẹ́. Sábìtù ti kú? Ó ti pẹ́, ó ti kú ti pẹ́. Láàrin ìṣírí nìyẹn. Ìyàwó ẹ̀ ń kọ́ àtọmọ. Ṣé ìyàwó? Ṣé ẹ ti rí tíyàwó yẹn nígbà kan wọ́n ti lọ. Wọ́n lọ kò tí ẹ̀ mọ̀ bọ́ ń lọ ara gbà kan àmọ́ lẹ́sẹ̀ wọ́n ti padà sílé. Wọ́n ti padà sílé. Wọ́n ti padà sílé. Tí wọ́n mọ ibi tí wọ́n wà. Mo mọ bẹ́ẹ̀. Ó máa mú mi dé ibi tí ìyàwó ẹ̀ wà. Mo ní láti rí ìyàwó ẹ̀. Ìyẹn kò lè bọ́ sí o. Kí ló dé? Èmi náà wá jíjẹ mú lọ ni. Wá mi máa jẹun lọ ni. Táyé, fọkàn rẹ̀ balẹ̀. Sórí mẹkáníìkì tó lọ bá mi wá nǹkan lé yẹn tó bá ti débi tó ti fíìsì mọ́tò mi. Wà á mú mi débẹ̀ sórí gbogbo nǹkan jíjẹ mímu yẹn ìrọ̀rùn ló bá dé máa yanjú yẹn fún ẹ. Mo fẹ́ kó mú mi rí ìyàwó ẹ̀, mo fẹ́ rí ìyàwó àtọmọ. Báyìí ẹ ti rí wọn. Mo ti gbọ́. Ẹ ti rí wọn, mo ti dúró. Àbíkẹ́, ẹ máa kọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú sá. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ṣáájé ń wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò kọjá àfaradà. Táyé ló jẹ́ kí n mọ̀ pé bàbá yìí ò sí mọ́. Bẹ́ẹ̀ ni sá. Ẹ kú àtẹ̀mọ́ra o. Ẹ ṣeun gan sá. Ọdún á jìnnà síra wọn. Lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní ṣe ní àkúfà o. Gbogbo nǹkan tó fi sílẹ̀ ààbò Ọlọ́run á dájú lórí ẹ̀. Ó dùn mí o, ó dùn mí o, ó dùn mí, ó dùn mí. Sábìtù, ó dùn mí o. Jọ jẹ́ kí n rí ẹ. Yọjú sí mi, jọ wá. Ó yá dúró, ìwọ wọlé lọ. Kó ẹrù tó bá nílò nísinsìnyí kó jẹ́ ká jáde kò nílé. Mummy, kí lẹ̀ ń sọ now? Ẹ mọ̀ kébí you ever disrespect yín, but this time around ẹ kò dé ẹni kí n kẹ́rù kí n máa ibo là ń lo gangan. Ẹ sọ nǹkan tó wá pò gangan fún mi. Dúró. Òun question mi ni. Ṣé mi ò tó bá ẹ sọ̀rọ̀ ni? Èmi kọ́ ni mo bí ẹni. Ó yá wọlé lọ sìn. Kẹ́rù jẹ́ ká jáde kò nílé. Mummy, ṣe rí mi ò lè kẹ́rù kankan. Ẹ ní láti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi gangan. Mo rí ìgbà tẹ̀yìn àti máa yẹn tẹ́jọ́ hágìl lé nìyà. Mo gbọ́ gbogbo conversation yín. Nǹkan tó dálé lórí ni wípé ọmọ kan ọgbọ́n ọmọ kan fún yín ọ̀nà ọmọ. Ta ni ọmọ tó ń sọ gangan? Kí ló fa ọ̀rọ̀ ọmọ láàrin ẹ̀yin àti wọn? Mi rí nínú situation yẹn rí náà. Máa yẹn pariwo mọ́ yín. Mummy, yẹn ní láti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Please confide in me. Please. Àgbàlagbà méjì ń sọ̀rọ̀. Báwo ló ṣe kàn ẹ́? Ó gbọ́ ọmọ wo? Ṣẹ̀rí. Kọ́kọ́ ẹ̀ nǹkan tá a tó kàn ẹ́ wọlé o. Kẹ́rù ò jẹ́ ká jáde. Mummy, mi ò lè kó ẹrù kankan. Ẹ ní láti sọ nǹkan tó happen gangan fún mi. Tí ẹ bá dẹ̀ sọ fún mi, mo lè ṣe kan tí yóò dá síra mi, tí yóò dẹ̀ máa yà yín lẹ́nu. Mummy, yes.
sọ pé máa ṣe. Yes, máa ṣe nǹkan tí kò dá síra mi. Mo dẹ̀ mọ̀ pé ẹ gbọ́ dáadáa. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ dùn. Sọ́rí, nǹkan tí mo fẹ́ sọ fún ẹ sí. Ó máa bá ẹ lójijì. Àmọ́ sórí èmi tó wò ẹ́ mi ò kì í ṣe ẹ́. For you? Ọkọ mi tí à ń pè ní bàbá dúró nǹkan ló bí ẹ. Sórí mi tó mọ ẹ ọmọ àtàpátá dìde mímí ìyá lọ́tọ̀ ìyá lọ́sì kódà àtijọ́ àti mú ó nira fún wa. Mo wá ṣe alábàápàdé àwọn ọ̀rẹ́ kan nínú ìrìn àjò ayé mi tó jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó òun náà ṣe. Ìgbà tí mi ò dẹ̀ ní choice ó darapọ̀ mọ́ wọn. Dúró ìrìn àjò ayé mi dọ̀tí. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàṣẹ́wó pẹ̀lú wọn. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó. Wọ́n máa ṣoríire nídìí ẹ̀. Àmọ́ èmi ṣe tèmi mo tẹ́bọ̀. Kódà mo tún pàdé àgbákò nídìí ẹ̀ ni. Nígbà tó tásìkò fún mi láti lọ lé ọkọ. Mo pàdé bàbá tá à ń pè ní bàbá dúró. A rí pé a lè bímọ. Àmọ́ gbà mí bẹ́ẹ̀. Ṣé wọ́n rí ọkọ Abdulsalam torí lédi lóòótọ́ ó gbọ́mọ fún wa. Ẹnì kan ló bímọ fún wọn. Wọ́n délé gbọ́mọ yẹn lọ sílé torí ìyàwó wọn burú gan. Ó wá gbọ́mọ fún wa pé ká jọ ká máa bá wọn tọ́ ọmọ. A dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́ ẹ. Nínú àìrí jẹ nínú àìrí mu. Àwọn àìná ni. Nígbà tó wà ní ọmọ ọdún 3 láàbúrò ọkọ Abdulsalam mọ́. Wọ́n wé ìwò. Wọ́n mọ̀ bóyá oyè bóyá okùn ni wọ́n mọ̀. Ọkọ mi gan lórí ọ̀rọ̀ ẹ̀mà ló kú sí. Jẹ́ kí wá sọ ọkọ tí ò yẹ fún eléyìí. Ọkọ mi jalè torí pé kò lè lọ sílé ìwé. Ó jalè nínú iléeṣẹ́ block industry tá ti ń ṣiṣẹ́. Ọkọ Abdulsalam wá dé ó lọ́ọ́ fẹ́ gbọ́mọ padà. Ọmọ òun náà fẹ́ gbà padà. Láyé mi ò ní gbà mi ò ní gbà. Mi ò lè fi ẹ́ sílẹ̀. Torí ìwọ nìkan ní ìdùnnú mi, ìwọ láyọ̀ mi, ìwọ nìkan ló ti mú ní láyé mi tí mi ò lè fi sílẹ̀ títí láéláé. Ní ọ̀rọ̀ ò lè fi ẹ́ sílẹ̀ láyé. Tó bá ṣe wọ̀ ni, dúró mọ́ ní tó bá ṣe wọ̀ ni ṣọ́ máa gbà. Ṣọ́ máa gbà rẹ̀. Kẹ́nikẹ́ni èjì rẹ tó bá ní oríire òférò ṣe má pa ọ́tò ẹ̀ dúró ló ń bá wí dúró ọ̀rọ̀ yóò fariwo kò gbà wá dà bẹ́ẹ̀ jẹ́ lè kò ṣe kí ni kò bá ti jà wá wo bàbá ẹni ní ṣe kí ni ní bàbá ẹni kò yẹ tí bàbá tó jẹ́ bàbá tálíkà bá sọ pé òun ló bíyàn ní ó lè dínà
pé oníkò tó ti sọ̀kalẹ̀ fún wa yìí pé bàbá ẹ̀ gbé dání gan ó dẹ̀ lówó lọ́wọ́ gan ṣé bàbá tó bá ti lówó wọ́n máa jẹ́ pé nǹkan ló bíyàn ìyẹn máa claim ẹ̀ ni bí mo ṣe lọ dúró yìí kíkọ̀ dúró yìí kò yẹ tọ́tù bá ṣùgbọ́n kò sọ pé òun lòun bí mi ọ̀ kí Tinubu Jagaban kó kọ̀ lọ sọ pé òun lòun bí mi kíá bí mo ṣe jọ láti tò máa já pa ni mo ti dọmọ kí ni mo dọmọ Tinubu nìyẹn tó fi jẹ́ pé ọmọ ìyá mi má gọra ẹ̀ bàbá tí lóun fẹ́ gbẹ̀ padà kí ló wá kù ọmọ lọ bá bàbá mi pé mi ṣe máa tẹ́jọ́ tèmi ni. Ejire, e dey pain me say òun try láti wàásù fún boy. Ṣé òun daft ni? Ṣé orí tí ẹ ò pé ni? Why be say he has to wait for you láti máa wàásù fún kó tó mọ nǹkan tó yẹ kó òun ṣe? Guy, make I yarn you the truth. The opportunity bá bọ́ ọmọ ẹ lọ́wọ́. Ọlọ́run lè máa wo side ẹ mọ́. Wetin dey do you now? Wọ́n tó yẹ kí ni ẹ máa dùn kó gbàlù kó máa jó kọ́ bèbè kí ló ṣẹlẹ̀ kó ní pé bàbá gan ti answer call ẹ̀. You dey tell us say bàbá yìí tó jẹ́ bàbá ẹ̀ multi-millionaire ni. Ó wá rí ẹ, wọ́n gbà ẹ̀ wọ́n fẹ́ gbà ẹ̀ padà kó máa tọ́jú ẹ̀ wọ́n kó tó yẹ kó wọnú ọlá kó bẹ́ sínú ọlá kó máa fẹ́lá kó máa ṣakọ kó máa jó kó máa yọ̀kọ́ ní gbódé kó náà ti gbé kọ́ lọ orí ẹ̀ ti sọ ni. Èmi ò ráyè ẹ̀bẹ̀ o. If you wan go for good for you and if you know say you no dey go ọ̀gbẹ́ni èmi á jáwọ́ lọ́rọ̀ ẹ o. Kò yí ẹ. Ṣé ó yẹ kí mo respect yín gan and mo value yín gan as in mo value you too much. Nǹkan tẹ́ ẹ̀ sọ yìí sense wà bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń ṣe mí ni wípé this woman she has been there for me right from the scratch. Nígbà tí kò sí anything like ìgbà tí mo wà ní kékeré she was struggling just for me to have a good life. So I really don't understand why I should just leave this woman because of money. This woman, she has been there. As in, orí màtá yìí ni popsi mi tún kú sí. Ẹni tó train mi dàgbà as a father. Orí màtá yìí ló kú sí. That was the painful part. Ó tún jẹ́ nǹkan tó ṣe ń dùn mí till now. So me you feel pé ó make sense kí n kò fi woman yẹn lẹ̀ because of money. No, it is not done. Bẹ̀lẹ́, olùkọ́tàn. Bá ń gbọ́, story for the gods so. Nǹkan tó ń sọ nìyẹn. Hey guys, dúró ilé kò ṣọmọ ekele náà. Ẹ fílẹ̀ ẹ kó decide lọ́kàn rẹ̀ náà. Wàhálà kó wá decide lọ́kàn rẹ̀ pé kókó wò sọ pé education manager ló bí òun. Owó dẹ̀ nìyẹn. Ọkọ wá wò pé set máa ló bí òun. Hello, ọmọ ìyá mi, wọ́n ní orí tó bá máa dáadé. Inú agogo dẹ̀ ló ti máa ń wá. Ẹ tó máa jẹ tẹ́tẹ́, ó ṣe kí ni, ó jẹ tẹ́tẹ́ wá láti ilé ẹ̀. So when you draw it while you go there, but you have magic in it. Issue. Guy, you see, I don't get problem with you. I mean, the problem pẹ̀lú wọ. Nǹkan tí mo ní problem pẹ̀lú gangan. O ní situation tó káwà tí ẹ papọ̀. Like, òjò tó rọ̀ tó wá kó ẹyẹ lé papọ̀ mádìyẹ. Because on a normal ground, I don't fit sit down, make you sit down this close to me. On the normal ground, I don't feel they talk. Make you get liver, say you won't put smart, you won't die. If you sorrow, you can't they say you will not learn more. Like, so this guy, Jenny, I picked him from the street. Èmi ni mo ń bọ́ ṣọ́ọ̀ṣì lọ́rùn tí mo ń ra ṣọ́ fún, tí mo ń bọ́ tí mo jẹ́ kébé pa. Èmi àti kejì mi. So ó yẹ kó rí wa bí olórí àti kébé òun ṣì èrè ni. Kò yẹ ká sọ fún pé yes. Kó má jẹ́ yes fún. And if you tell am say na no, ó yẹ kó mọ̀ pé no ni. But kò sí wàhálà. Ṣèbí ọ̀rọ̀ ti tó tán àbí? O ti fi ipò ti big. O dẹ̀ ti náà wèrè kan lẹ́gbẹ̀ẹ́. Àtàwọn tó tún wà bomi tí wọ́n advice ẹ. No wàhálà now. Go ahead. Do wetin you wan do. And as for me, èmi máa yọwọ́ lọ́rùn ẹ̀ ni máa yọwọ́ máa yọ sí and that is fine. Mi bá mi sọ shit. Kẹ́ni àkúdà ni Babátúndé ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tó ń lò lọ́rùn ni ọ̀tí tí àǹkè bá sọ ọ̀rọ̀ tó ń lò láyé ni Babátúndé má sọ̀rọ̀ ọ̀run mọ́ ayé la wà dúró. But guys ẹ dájú gan-an gidi
tá a bá dájú a máa wéṣọ bàbá méjì bí. ó tẹ̀ sí wàhálà. láti pa mọ̀wé a lè wá school kí ló ń ṣe ẹ. Hello nigga. How far now? How you dey? Omula aleja ibi lariga. Ọ̀bọ tó sọ fún mi ní department yẹn pé ẹ fi kò ní kó mọ̀wé yẹn. Igi ìwé. Ìyá ọ̀bọ yẹn. Dúró. Pẹ̀lẹ́. Ṣé o wà ókè? Mọ́mí ẹ̀ ń kọ́. Kí ló dé? Ìwọ ń mọtí ni? Ìtò bá ti ju omi àbí soft drink lọ, mi kì í débẹ̀ rárá. Mo kì í mu ọtí tó ṣe kinní tó lè ta ojú. Eléyìí nǹkan. Dáàdi mi kì í ṣe bẹ́ẹ̀ o. Ó ń ṣe? Kí ló dé? Kò bá mi lára mu ni. O ti ṣe rí? Ìgbà tó ní kò bá ẹ lára mu tó mọ̀. Mo ti rí mú bàmí ni kó lè bá mi lára mu. Kò lè bá ẹ lára mu. That's okay. Now I know. Yorùbá máa ń sọ wípé ọmọ àjànàkú bá bí kì í yàrá. It shows wípé you are actually my biological child. Èmi ni mo bí ẹ. Mo dẹ̀ ti ṣetán láti ṣe gbogbo nǹkan fún ẹ. Ìwọ yàtọ̀ sí ọmọ tibí tó lóhùn Abdulateef tí anyway ọ̀rọ̀ tí ẹ̀ka gbé sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ ẹgbẹ́ kan ni. Sórí wo bí dúró gbogbo ohun tó bá fẹ́ kó máa bí mi o. I am ready láti ṣe gbogbo ohun tó bá fẹ́ fún ẹ. Má dá màmá ẹ láàmú o. Má béèrè nǹkan kan lọ́wọ́ màmá ẹ rárá. Bí mi ní tó bá fẹ́ máa dẹ̀ ṣe. Lágbára Ọlọ́run. Because o ti proof ara ẹ wípé ọmọ tá a bí tó ní bíbí tó dẹ̀ lẹ́kọ̀ọ́ ni ẹ. Kí ni mo sọ? Má ní màmá ẹ lára, má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ, gbogbo tó bá ti need bí mi má ṣe. Dádì, mọ́mì náà ló ń pè mí yìí. Gbé. Dádì, màá bá wọn sọ̀rọ̀ létà. A ní kó gbé, èmi ni mo ní kó gbé. Okay, sir. Hello, mọ́mì. Ẹ̀ka ẹ̀rọ mà. Ọ̀dọ̀ dádì náà ni mo wà. Màá jíṣẹ́ fún wọn. Ẹ ṣé gan-an. Àwọn náà ní kí n máa kí yín sá. Ṣàlàáfíà ló náà wà. Ẹ ṣé gan dádì. Kò wúrọ̀. Really appreciate gbogbo nǹkan tẹ́ sọ. Mo dẹ̀ fi àkókò yìí mo fi dá yín lójú wípé mi ò ní ever disappoint yín sá. That will be good. That will be fine. Thank you very much sir. Dúró. Fílà tó mo. O gbọ́? O lọ lé ni o. O lọ lé ni o. O máa fara mọ́ mi di bí ọ̀la kó tó padà lọ bá mọ́ mi. Ṣé rí dáàdì, kẹ́ni kí n wà méjì next year, ó tẹ́ mi lọ́rùn. Wọ́n á wá gbóúnjẹ fún ẹ. Ẹ ṣé gan dáàdì. Àjọsá, àṣé lóòótọ́ ni ọ̀gá ti fún wọn síta. Kódà ọ̀rọ̀ tí wọ́n sọ ní ilé tí mo ra ketíkẹ́ ni mo fi gbàgbé pé ọ̀gá ti bímọ síta. Omi ìnẹ̀ṣà. Ọlọ́run. Ọ̀gá ti bímọ síta. Ọlọ́run. Ọ̀gá ṣoríire gbẹ̀yìn. At the end of the day, ọ̀gá padà ṣoríire. Ṣé wo mọ̀ pé oríire lọ̀gá ṣe ni? Now, sórí bí ọ̀gá ṣe bímọ síta yẹn òun ló dáa. If not so, ọ̀rọ̀ wọn ìbákan já sí òfo ni. Àbí ṣé ìwọ rò wípé Abdulateef yẹn tó bá pé òun nìkan ṣoṣo lọ̀gá bí ṣọ́ọ̀pù ayé ọ̀gá ti bàjẹ́ ni. Ọ̀rọ̀ wọn máa dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni. Ṣùgbọ́n nísìnyí tí Ọlọ́run ti sọ pé kí wọ́n bímọ síta tó dẹ̀ ti confam pé ọmọ wọn ni Ọlọ́run ti bá wọn ṣe. Because sórí Abdulateef tí wọ́n ń wò yẹn ṣíọ kò ná ní ìṣẹ́jú kan tàbí méjì tó máa fi ta ilé tó máa ta gbogbo mọ́tò tó wà ní báyìí àti ilé tó wà lọ́kàn tó gàṣẹ́ ẹ̀kọ́ yìí gbogbo ẹ̀ ló máa ta láàrin ìṣẹ́jú méjì mẹ́ta. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Ọlọ́run kẹ́ ọ̀gá ni. Orí pọ́ìntì sọ wò àmọ́ kí wá ní ìwọ rò pé ó máa ṣẹlẹ̀ láàrin Lateef àti ọmọ ọ̀gá tó ń ṣe mọ̀ wọlé. Kò lè sí ìjà kankan Sarah
kò lè sí ìjà kankan láàrin wọn. Ṣé ìwọ fúnra rẹ ò mọ ọ̀gá ni? Ó mọ ọ̀wà àgá nígbà tí ọ̀gá wà ní ṣọ̀gbọ́dẹ tí wọ́n sì young wèrè làwọn náà. Ọ̀gá burú gan ni àgbàlagbà ló jẹ́ kún ọ̀rọ̀ débi tí wọ́n wà yẹn. Kò kàn ṣe sọ ni pé àwọn gan ni ablative jọ àwọn náà wà ókè sórí gbogbo òṣì tí ablative ń ṣe yẹn tí ọ̀gá bá mú láàrin ìṣẹ́jú méjì ẹ̀mí àgbóǹgbò sáré abẹ́ dànù ni ọ̀gá kan ò gbádùn. Àgbàlagbà gan ló gba gbogbo pálapàla yẹn lọ́wọ́ wọn tó fi dàbí pé wọ́n rọ̀ díẹ̀ tó ń wò yẹn kẹ́ni. Gbogbo àná làjọ mọ̀ ṣé sìgá nìkan ni igbó ń kọ́ gbogbo ẹ̀ ló máa ń wé gbogbo gbà kí jọmọ gidi ṣùgbọ́n. Ẹkùn èké òṣì ó ti wá ṣá no problem. Ẹ̀yin guys ẹ̀yin lè believe nǹkan tí mo rí ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ popsi mi ọmọ ìgbà tí mo dé ní compound àfi bí mini carrot mo rí àwọn mọ́tò tí mo rí tí n bá exaggerate á tó mẹ́rin kò tún ṣe àwọn mọ́tò pẹ́pẹ́pẹ́ wá sí ẹṣin gidi. But wait so nǹkan tó ń ṣàlàyé sọ ní sọ pé abẹ́ lówó gan like millionaire ní bàbẹ́. As in I confirmed it. Kí ló sábẹ́ wa jẹ́ ká? Yes, because sábẹ́ ò bá jẹ́ ká ni how person go get money to this level to a sọ yẹn? Adé gbàdúrà fún bímọ kan sí adé àbánú rẹ̀ adé máa jìyà ó máa tàràkà látọjọ́. Your papa wicked o. Sherry, it is a long story. Ọ̀gbẹ́ni tẹ̀ fi long story lẹ̀. But ohun tó ṣẹlẹ̀ still inú mi ti ọkọ̀ dùn. Bọ̀ kọ́ tó ń ṣe kó yé mi sí ni pé ṣé level tí bàbá ẹ̀ fi lówó ló fi ń ṣàlàyé fún wa yìí. Ojú kó yé mi pé set àwọn ọ̀tẹ́dọ́lá ni bàbá ẹ̀. Àzì wọ́n súnmọ́ àwọn ọ̀tẹ́dọ́lá gidi gan ni. But pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ròyìn bàbá yìí kò lè lówó tó Làdó. Ṣé Làdó nílò ni? Kí la fẹ́ fi Làdó nílò ṣe? Àní Làdó tó fẹ́ jẹ gómìnà Ògùn state èèyàn Báyọ̀ Tìjání. Mo sọ Làdó. Ìyẹn kẹ̀. Àzì àwọn yẹn wọ́n learn wọ́n wà ní school dájú mi àti wọ́n kọ́ṣẹ́ ni. Bàbá ẹ̀ gbé dání gan nìyẹn o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ọbẹ̀ ti sè nìyẹn. Bàbá ẹ̀ ti dọ́wọ́ epo nìyẹn máa lọ síbẹ̀ ká lọ là. Sori the thing is gbogbo investment tá a ti invest in life ẹ̀ látọjọ́ ẹ̀. Bàbá ẹ̀ lọ́dẹ tí bàbá ẹ̀ ti jọ́ ọmọ olówó afẹ́fìgbé aka ṣe oore fún ọmọ tálákà tẹ́lẹ̀ ni. Bàbá ẹ̀ ti jọ́ ọmọ olówó àti rí bí investment nìyẹn ṣé gbogbo nǹkan tá a ṣe látọjọ́ ẹ̀ ká lọ ṣe kí ni ká lọ kórè oko wa ni mú wa lọ síbẹ̀ ká lọ fẹ́ lákàgbà ṣí ẹ̀ ti wà náà. Sori Táíwò àti Kẹ́ni ẹ jẹ́ máa kí wọ́n lọ sọ́dọ̀ ọ̀dà jẹ ṣé ẹ ṣoore ẹ fẹ́ kò tó re ni. Wọ́n ẹ fílẹ̀ ẹ̀rọ báyìí náà. Sori mo ti mọ̀ pé tó ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọn kọ́rọ̀ rẹ̀ lè jáde lẹ́nu. Tó bá jẹ́ pé ni wọ́n ló máa ṣoore tó ní gbẹ̀san. No guy you dey mad ni. Kí ló dé ká máa sọ̀rọ̀ sí ọ̀tún wa máa sọ̀rọ̀ sósì. Aṣoore Ọlọ́run dẹ̀ fẹ́ fún wa lérè ká kéré wa láyé. As for me and my twin oore títí wa ayé láti máa kó. Ìwọ lè wà lára àwọn tí ọ̀run lẹ̀san wà o. Àwọn ẹ̀san ta wa ayé rà àti máa gbà. Kí ló ṣe ẹ̀ náà? Pẹ̀ṣá ṣé yẹ ká surprise yẹn? I need that surprise now. Wọ́n náà wo ọ̀rẹ́ ẹ̀ látòkèdè rẹ̀ náà wọ́n nǹkan tó kó sí. Ṣé madness jeans ni ká pé dàbí crazy jeans because kò yé bó ṣe rí. Bọ̀bọ̀ olùfọ́kọ̀ náà èbú ara máa ń dùn yàn gan náà tó ti yẹ tí ó ti pọ̀ wọ crazy jeans ó gbọ́dọ̀ lọ́dọ̀ IK lóṣòdì àwọn sẹ́ẹ̀ 35 top 15 òkè tilẹ̀ 5,000 ní òní kó máa fi ṣe èyẹ náà ayé ò rí bẹ́ẹ̀ òkè èyí tó yà 5,000 òkè tilẹ̀ lẹ́nu ó lè tó jù bẹ́ẹ̀ lọ́la náà kí ló ń kó bẹ́ẹ̀ náà. Ṣé rí ẹ̀yin guys calm down. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ìfẹ́ kẹ́ máa gbà á fúnra yín bígbà tí yóò gba ìgbà ọtí lọ́wọ́ lọ́mọ mi ìfẹ́. Ṣé rí dáàbì mi ní owó as in confam tó bá ti di ọ̀la èmi máa kó gbogbo yín lẹ́yìn báyìí. Àjọ máa tẹ̀lẹ̀ síbẹ̀ a máa lọ bẹ̀. Ẹ máa lọ fojú ara yín ẹ máa lọ fi confam nǹkan tí mo sọ yìí. Sẹ́ta àbàṣẹ jẹ́ làwa o ẹ má bàa kọjá ilé ọlá o. Kò rí màtà ẹrù wà lè gidi gan ni. Bí ẹ̀ understand nǹkan tí mo sọ. Wà á dẹ̀ ẹ̀kọ́ mọ̀ yìí pé àwa la ti ń tọ́jú ẹ̀ látọjọ́ pé investment ni àwa ni investor tá a rí invest in life ẹ̀ wọ́n dẹ̀ máa ṣe kí ni wọ́n á ó mọ̀ náà nǹkan tí mi wà after nìyẹn. Àkọ́yé kúdí àkọ́yé flẹ́ẹ̀ àkọ́yé rábà. Yes ṣàmọ̀.
kó ilé So bẹ́ẹ̀. ṣé pé lè ṣú ọ̀rọ̀ la ó ṣí ọmọ mi. Kẹ́ni pẹ̀lú ohun tó sọ yìí mo mọ̀ pé aṣọ tiẹ̀ máa ń ṣáìsì ẹ̀ bá kó bàtà méjì wọ̀. Ẹ ṣe tẹ̀rí mo náwọn designer kan tí mo ẹ̀ṣẹ̀ rà ó mọ̀ àṣẹ kí ni. Tani o! Tani yẹn? Oh, dúró. Dúró. Kí ló ṣẹlẹ̀? Sọba dúró! Dúró! Ilé abẹ́ yìí máa. Bàbá ẹ̀ nígbà láyà owó. Àdọ́sì, sórí bó tẹ̀lé kọ́ wà ẹ̀nà sórí mọ́tò ilé mi. Wọ́n ti ọkọ̀ gbélé fẹ́mi ké máa gbélé lọ lẹ́nu ẹ̀ ṣáàwọ̀, ó máa fit mi gan. Eléyìí nìkan ṣokọ́ ló dà kẹ́ mú. Ìgbà tí ó ti jẹ́ pé ìmẹ́ta lẹ wá tẹ̀lé dúró wá yẹn. Ẹ̀yin ẹ mú eléyìí káwọn tó kù mú méjì náà. Èmi náà káwọn sọ̀rọ̀ ẹ̀ mọ̀ bóyá wò ní ìdìmọ̀ tèmi ní ìdìmọ̀ tàbá ti sáàpù ẹ̀ nìyẹn ajá. Ọlọ́. Ó tẹ̀sán sí pé ó máa kó mẹ́ta fún wa. Today mi ò kí n fi fẹ́ láìkí máa wà nínú mọ́tò kó ló máa mú mi. Tèmi náà nà. Ẹ̀bọ̀ kó lọ́yẹ̀ ẹ̀bẹ̀ tí bàbá mi tó máa ra ẹ̀kọ́ sínú mọ́tò fún wa. Wọn ò ní rà, wọ́n máa fún táǹkì náà. Dádì wà nílé. Wọ́n wà nílé. Ọmọ mi. Mi ò lè dúró. Dúró! Ẹ má kọjú. Mo ti sọ fún yín, popsi mi Ọlọ́run. ẹ má fara balẹ̀. In order láti enjoy. Ṣé ìgbọ́ nǹkan tí mo sọ? Ilé tó wà náà kọ́ yẹn tí bàbá dúró náà lọ. Àwọn ló kọ̀. Dáàdi dúró náà ló ní. Àwọn ló ní tọ̀hún yẹn náà. Àwọn ló ní. Dáàdi dúró náà ló ní. Àwọn ni. Èyí tó wà lẹ́yìn eléyìí náà àwọn náà lọ ní. Àwọn ló wà ra síríìtì ìpàdé. Àwọn ló ra gbogbo ẹ̀. Ṣé rí pé ìṣòwò sọ̀rọ̀ sí ìgbọ́ ti yàtọ̀? Ó yàtọ̀. Ìgbéraga Ó yàtọ̀. Let me see you Buga olólóló. Let me see you. Olólóló. Buga àwọn. Buga àwọn. Dúró. Buga àwọn. Olólóló. Let me see you. Olólóló. Buga àwọn. Buga. Let me see you dey buga. Olólóló. Àlọ́ wèrè wà lórí ọ̀gá ìsìn o. Ẹ ti ya wèrè. Ẹ dẹ̀ débí lónìí. Ẹ dẹ̀ sọ wípé fẹ́ mú mọ́tò ní kọ̀ọ̀kan. Èmi gan tí mo ti lé ní 20 ọdún tí mo ti bàbá dúró ṣiṣẹ́. Wọ́n ò ra kẹ̀kẹ́ fún mi rí. Ẹ̀yin wá lẹ fẹ́ mú mọ́tò ní kọ̀ọ̀kan. Wèrè wà nínú ọpọlọ. Inú ọpọlọ ọ̀gá ìsìn wọ́n ti ń dín ṣíṣe o. Ọlọ́run gan. Tẹ́ ẹ bá lọ rí, ẹ lè bọ́ rí. Àwọn wèrè. Ọmọ. Eré ìpọ̀ yẹn o. Ọmọ. Gba tó máa ròyìn dádì ẹ̀ fún wa, ròyìn fún wa pé dádì ẹ̀ pọ̀ tó yìí náà. Ṣorí pẹ̀lú àwọn nǹkan tèmi rí ń ta àtàwọn interiors tí mò ń rí, àwọn living rooms and everything tí mò ń rí àtàwọn mọ́tò yẹn, bàbá ọmọ yìí ó pọ̀ gan-an. Ṣorí kí n má exaggerate, bàbá ìbọn ìwà ẹ̀ billionaire ni wọ́n. Gbogbo ìgbà ni tiẹ̀ máa ń pọ̀. Tí bàbá mi bá jẹ́ billionaire, trillionaire ni bàbá tiẹ̀ of course. Ọmọ ìyá mi fi yẹn lẹ̀ lóòótọ́ bàbá mi náà lo dispute yẹn. Bó ṣe orí ó jura wọn lọ, bàbá ẹ̀ pọ̀. Ṣé wàá ń gbọ́? Etí ẹ̀ máa gbọ́ nǹkan tí fẹ́ sọ fún. Ọlọ́run. Ṣé orí àwọn kan wà aṣọ́re má sèrè gan aṣọ́re má wò bẹ́ẹ̀ ni wọ́n. Confirm. Ọ̀ṣọ́rẹ́ mi, èmi máa ń wo bẹ́ẹ̀ o. Màá wọ́ tún máa wó sí, máa wókè, máa wó sàlẹ̀, mi á ṣìrè ègún o. Ṣé orí tí bàbá ẹ̀ bá dé, èmi gbé báírò àti ìwé wa o. Ṣé orí gbogbo owó ta ti ná lórí ẹ̀ láti ìgbà tá a ti mú ẹ èmi á gbà pẹ̀lú interest òun mú báírò àmà kọ lẹ́nu àbí kí ló fíìl náà. Dáàdì ẹ̀ máa sọ káàṣì la máa gba àgbà check o. Ṣé ti kí n má purọ́ fún ẹ? Bàbá ẹ̀ lójú bàbá Bèjì lọ. Wà kí ló ń sọ tó wẹ̀ ọ́ lọ sókè? Bàbá ẹ̀ lójú bàbá Bèjì lọ báwo? Ọmọ ìgbà tí bàbá Bèjì ti náwó bọ̀ ni. Ní kí ni? Bàbá Bèjì ti náwó bọ̀ látàyàwó lọ́wọ́ ni. Ṣé bàbá ẹ̀ tiẹ̀ ti náwó kọ̀ọ̀kan ni? Tó bá ń tún ẹ̀ má tán ra ẹ̀. Ó pọ̀ jù ra wọn lọ. Daddy. How are you? Daddy. Dúró. Daddy. Ẹ pẹ̀lẹ́. Mo wà òkè. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ pẹ̀lẹ́ o. Wọ́n ní fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n mọrú èèyàn tó jẹ́. Ọmọ yìí ti jẹ́ kí n mọrú àwọn èèyàn tó ń bá rìn. Òun lẹ ṣetán yẹn.
ṣàlàfíà lẹ́wà. Àlàáfíà ni sà. Èèyàn bá ti rí yẹn á mọ̀ pé ní bíbí wọ́n kọ́ yín ẹgbẹ̀kọ́. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín sà. Èṣù ò ní yá yín. Àmín sà. Yorùbá níyìn níyìn ní kẹ́ni ó ṣe mí. Ẹ ti ṣe dáadáa pẹ̀lú ọmọdé yìí. Ìgbà tí ẹ mọ̀ bí ẹni tí ò jẹ́ nǹkan kan, bí ẹni tí ò ní bíbí, tí ò lára, tí ò léèyàn, ẹ mú dání bí ọmọ. Ìgbà tẹ́lẹ̀ tó wá bá délé nísìnyí tẹ́ ẹ mọ̀ bó ṣe tó àti ibi tó ṣẹ́kù sí, mo fẹ́ kẹ́ ṣì bá mi mú dání bí ọmọ. Sure sir, we blood for life. Ààrẹ ìfilẹ̀ láíláí. Irú tábìlì tí ẹ̀kọ́ la máa fi lẹ́sìn. Ṣẹ̀rí dáàdì, ṣẹ̀rí àwọn tó jókòó yìí, wọ́n ti ràn mí lọ́wọ́ nígbà tí kò sí nǹkan kan. Nígbà tí nǹkan hard ní school, mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Torí ìdí tí mo ṣe mú wọn wá kí n lè fi ẹ̀mí ìmoore hàn wípé nǹkan tó ṣe kó tó nínú ayé mi mo ṣe mú wọn wá. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Ṣé ti gbọ́? Ó jẹ́ kẹ́ ẹ mọ irú ìdílé tó ń ti wá. Ó ní òun fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ló ń ṣe ní kí wọ́n bá ń délé. Ọ̀nà táwa náà bá fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àmọ́ lóore á ṣe. Àwa náà máa ṣe. Mi ò rí nínú àwọn ẹbí tí mo tara wọn jáde tán yàyàkuyà rí. Ó kọjá bẹ́yẹn. The generation before àwa tá a dẹ̀ tún wà ní ìsìn àtàwọn tó tún máa tẹ̀láwa tó ń tún bọ̀, kò sí yamayama, kò sí rádaràda, kò sí rédèrèdè. What's this? Latif, orí ẹ̀ ti yí ni. Abdulatif, kí leléyìí? Daddy. Ṣé nǹkan wà lára ẹni? Daddy, do you know, àwọn wo ni àwọn new sounds tó jókòó yìí? Àwọn bunch of illiterate tó yẹ kó sórí jókòó. Kí ni mo gbọ́ lẹ́nu ẹyẹ? New sounds. Ẹ dúró. Ṣé kò ń ṣe ọmọ kan refref kan tẹ́lẹ̀ bí síta rẹ̀? Oh, beautiful. Ó wá kó àwọn obìnrin ẹgbẹ́ okó gbogbo wọn wá síbí, right? Daddy, why are you doing this? Why are you doing all this? Jọ ìwọ course wo ni o ṣe? Yeah, it's a 5-year course. Accounting ni. Accounting ni read. Yeah. 5 years course. O de wà ní year 3 báyìí. So ó kù 2 years máa fi ṣe tán. Daddy, just take a look. 2 years wọ́n service ọdún kan. Àwa bẹ̀rẹ̀ sí ní wá ṣé kiri. Ẹ kò wò mí. No, ẹ wò mí. Ẹ wo bí tẹ́tí tọ́ mi dé. Ẹ wo bí tí mo bá dé. Ká wo èjì bọ̀bọ̀ ìmọ̀ ìgbà tẹ́ máa tún bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ. Daddy ti dàgbà. Why are you wasting your time? Why don't you just continue your investment in me? It's as simple as that. I will borrow you jiggle some whether you want to accept it or not. Daddy Emonko. Can you please take your leave? Please. Can you please walk away now? Hey! Daddy, if you want me to go, I will go. If you want me to go, I will go. But ẹ sọ fún account officer yín níbi tó ti máa gbọ́. Níbi tí ó ti máa gbọ́ owó tí mo ní kó send sí account mi dáadé ní kó send. If not, ẹ mọ appellative. I will come back with war. Daddy, ẹ má bínú, mo fi òpó ọmọdé ló ń ṣe mọ́. Daddy, ẹ wá sá. Ẹ kú àlejò ńlá sá. Daddy, ẹ ń ṣá láti sọ history family yìí fún wa lẹ́ẹ̀kan. Ó dà pé ń ṣá láti sọ wípé ní family yìí o àti generation tí ó wà before you, the present generation àtàwọn ọmọ mi tó tún ti ń bí lẹ́yìn yín. Ó dà pé ń ṣá láti sọ wípé kò sí jàgídíjàgan, kò sí ìpáǹlé ọmọ abẹ́nítìn níbẹ̀. Mo kàn ń wọ́ndà pé àwọn tó wà yìí ọmọ ìṣe family ni sà. Daddy, mo like story family yìí náà. Very interesting. Very interesting. Very. Ìgbà wo ṣe ti bẹ́ẹ̀ náà? Ìgbẹ́lẹ̀ 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 ìgbẹ́lẹ̀.
ọmọ burúkú náà wá. tó bá sọ wípé ní àtijọ́ tí mo ti dáyé ìjọ tí bàbá mi yẹ̀yẹ́ mi jù tí bàbá mi dọ̀tí mi jù ní ọjọ́ ìní. ẹ̀mí pé mo sọ fún yín pé mo pẹ̀pọ̀ sí wọn gbé kọ̀ wọn ṣe gbogbo ẹ̀. ṣojú wa náà nínú. And we need money to buy all these stuff to make ourselves happy. As usual. Ǹdẹ̀ ń kọ́ sẹ́ńdò wọn sẹ́ńdò mo bá kó gírì ló bá wọn. Ìgbà tí mo débẹ̀. Tí mo yẹ bá wọn ní entities kan tó jókòó nìyẹn. Ọba fi yé mi pé ó tún wá pé èmi ò kì í ṣe ọmọ táwọn. Ọmọ àwọn gángan ọmọ àwọn gángan yóò jókòó yìí. Ọmọ àwọn gángan yóò jókòó yìí. Ọmọ rere wo ni ọkàn? Ọmọ wo ṣebí ìwọ nìkan lọmọ àti ìgbà wo ni bàbá ẹ̀ bímọ síta ní àwọn àṣepọ̀ wọn. Dẹ̀bi bọ́ ṣe ń bí mi nìyẹn. Ẹ̀yẹ guys bí mo ṣe rí nìyẹn. Ọwọ́ àfi yé mi wípé àwọn bímọ síta. Sọmọ yìí gangan ni biological child àwọn pé èmi mi ò kì í ṣọmọ ọkọ. Àbí kò fẹ́ dà fún sọ́ọ̀nì. Àbáyé sọ́ọ̀nì àbíjú. Lọ́rọ̀ kan wọ́n ní kọ́ bọ̀ kó sí táwọn fẹ́ fún mi. Don't go there. Kí ni láti mú sọ yìí náà? Ó mọ̀ pé tí wàá sí wọn kò sáwà náà. Àtọ́. Tí wọ́n bá fún ẹ lówó, how are you going to survive now? Na that survive gbọ́dọ̀ guy. Athletic. Na that how we go survive. Láàrin àti ó mọ̀ pé ọrùn oṣù tiẹ̀ lápárò tí wàá máa kú sínú. Okay. You know definitely that without you there is no way we guys can survive. Now you be our money making machine now. So far na ti wa gbin yẹn wa o. Kọ́ máa gbin yẹn wa. Don't even go there. They whine me. Why they do like this? Never so. That's it. Dàbí. Ó mọ̀ pé wọ́n ló máa ń fa gbogbo nǹkan tó wà nínú. Bí mi débẹ̀. Tó wáyé pé wọ́n ti gbọ́ràn sí mi lẹ́nu. Ó ti gbọ́ ohun nǹkan tí mo ní kò ṣe. Ó ti ṣe. Ohun nǹkan báwo ni màá ṣẹlẹ̀? Máa kú náà. Debbie, lọ́rọ̀ sí ẹ ní ẹnu in what sense? What are you talking about? Ayọ̀ pé bàbá ẹ̀ ń sìn, kò ti like go the hard way ni. Debbie, the hard way. Hard way. Àbíkẹ́. Okay. Gbogbo nǹkan tí Dúró sọ ni mo ti gbọ́. Pàápàá lórí wípé kí o máa gbé bí àti pé kí n tún wá bí màá ṣe dá ẹ lókòwò bí tí n ò mọ̀. Agbára Ọlọ́run ká. Gbogbo ẹ̀ náà ni mo dẹ̀ rẹ́dì láti ṣe. Ẹ ṣe òkè pẹ́sà ṣe. Ẹ máa ṣe. Anyway, èyí tó ṣẹlẹ̀ mo ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Mo believe pé there is no armor against fate. Bí wọ́n bá ṣe wálé ayé tó bá ní bó ṣe máa rìn náà nìyẹn. Mo gbà pé bí mo ṣe máa rìn ìrìn àjò mi ni mo ṣe rìn yẹn. No problem. All will be well. Ẹ máa ṣe wọ́n lọ́wọ́ pẹ̀lú mi o. Pé lájú gbogbo nǹkan tèmi àtọkọ mi ṣe fún yín. Ẹ dẹ̀ tún fẹ́ ràn mí lọ́wọ́. Ẹ fẹ́ dá mi lókòwò. Ẹ tún gba ìdùnnú mi ayọ̀ mi lọ́wọ́ mi. Ọlọ́run máa tóbi lọ́ba o. Àṣẹ lóòótọ́ ni wípé kò sí nǹkan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní lọ láìṣẹ.
ayọ̀ ìgbẹ̀yìn tí Ọlọ́run ṣe fún mi. Jasper, o ti gbé call, má end the call yìí. Jasper, why you dey do this way? Jasper, why don't you ṣe báyìí now? Jasper, don't dey call you. Oh, they call me. Oh, respond. Oh, ṣe nǹkan kan. O tún message in WhatsApp. O tún read kíní ẹ. Jasper, no vex. No vex. I know say I owe you money. You know today we dey transact. Jasper, as I dey, I know dey okay. My brain won't burst. Debbie self dey here, she just dey para, she just dey vex for body, say ọjàdà. But the bush was so jà náírà wa people yìí gbogbo nǹkan máa fẹ́ dàbí gbogbo nǹkan fẹ́ bàjẹ́ bákan ni. I know say I dey owe you money. I know. Personal, I know. Do me one favour. Bá mi gbọ́jà ìwà, wá gbà gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Jasper, wá gbogbo ẹ̀ now. Ṣé na today? Why you dey Jasper? Imagine wetin Jasper dey talk for phone. Jasper dey talk say the money wey we wan give am, we never give am. Aside that, social gbọ́jà. No more gbọ́jà, what about the phone you won? Mi ò ṣáà láì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mi ò fẹ́ gbogbo eléyìí o. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, ó dàbí ẹni pé ó máa pa bàbá ẹ̀ ni. Baby, máa gbé dáadáa. Ó fi yé mi pé kí n pa bàbá mi. Bẹ́ẹ̀ni, you go kill am ni. Inú ẹrú àbọ̀jẹ́ o, àbọ̀jẹ́ bàjẹ́ ọmọ. Inú ẹrú àbọ̀jẹ́ láyé. Àmọ́ ohun àtikọ́ náà, ìyẹn èlé bọ̀jẹ́ láyé. Kí ló ṣẹlẹ̀? Ta ló fẹ́ jẹ́lẹ̀ kùnà? Ta ni? Ajásá! Kí ló ṣẹlẹ̀? Uncle Abdulatif, ẹ ní sùúrù. Ọ̀gá sọ wípé máa ti bọ̀tẹ̀. What is wrong with you? Ṣe ẹ má bínú. Ẹ ní sùúrù. Ẹ má tí wọlé. Ọ̀gá ló sọ wípé ọ̀gá ní pé wọ́n ní kẹ́ tó wọlé kí n jẹ́ káwọn mọ̀. Ẹ sì dúró ní ẹ jẹ́ kí n sọ. What is wrong with you? Wà á kí ló ṣe ọ̀gán náà? Kí ni nǹkan tó ń ṣe gangan? Is there any other son in this house apart from me? Tí wọ́n sọ fún mi ni mò ń tẹ̀lé ni. Nǹkan tí wọ́n sọ fún wọn ni wọ́n ń jẹ́. Tó bá rán ọmọdé níṣẹ́ ẹrú Àjàsá, ó máa fi tọmọ jẹ ni. Kò sí ọmọ mi ní ẹ̀yìn ẹ̀yìn tí mo dúró síwájú ẹ̀yìn, ọmọ mi jẹ́. Do you know why I'm in this house? I don't know. You don't know? Let me reintroduce myself to you. Okay. I'm Abdulatif Williams. Okay. Kò sí ọmọ mi tó fẹ́ dàbí èmi mọ́. Okay, sir. Ó ti yé mi, sir. Ó ti yé mi, sir. Mo ti gbọ́. Nuisance. Now, I'm going to ask you a simple question. Okay. Ṣé dáàdi wà níbí báyìí? Wọ́n wà nínú. Wọ́n wà. Ní ìrànwọ́ játijàti. Bẹ́ẹ̀ ẹ̀rọ kò lóde. No, náà ṣe bí mo sọ fún ẹ. Mo ti lọ sí báǹkì fúnra mi, mo dẹ̀ ti gbà á. Ìwọ máa bọ̀ kó wá gbé kó lè lọ máa ṣe nǹkan tó máa ṣe. I have some other things I want to go and attend to. Yes, mo ti gbà. The money is right here. It's here in front of me now. Oh! Beautiful. I call you back. The money is right in front of you. Nǹkan tí mo wá wá náà nìyẹn. Mo ti pè yín several times, gbé call mi. Mo ti message yín, respond. Mo sọ fún yín pé mo need owó, kọ gẹ́ra sí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ. Láti, kí ló wá ṣe ń bí? Didn't I tell you not to come here again? How did you manage to come inside? You don't need to know that. Tèmi yín pé nǹkan tó gbé mi wá sí bí mo ti pàdé ẹ̀ bá ẹ jẹ́ kí n jó owó kí n máa bá kádàrà tèmi lọ. Kọ́ máa gbé gbàdúrà fún ẹ. Oh!
Orí ẹ bàjẹ́. Bá gbé ìbọn fún yín. I'm going to blow your head off. Ṣé bí wọ́n bá yín ṣeré ni? Do you think I'm talking with you? No. Ẹ maintain lórí ọwọ́ tẹ wa o. Mo ti wá. Láti. Ìbọn. Tí a bá tún sọ ìbọn yẹn, máa dábìrà fún yín o. Ṣé nǹkan tó yẹ kó fi sọ fún mi rè? Kí ló dé kí n sọ fún yín? Pẹ̀lú gbogbo ohun tí mo ṣe fún ẹ kò lè jẹ́ èèyàn tó kọ̀ọ̀kọ̀ fúnra ẹ tó fẹ́ jẹ́ èèyàn. Ṣé n tó yẹ kó fi sọ fún mi rè? O ní ìdá tí yìnbọn fún mi. I need it! I need it. Don't do it. Mo ti text you pé mo need owó. You know I need to buy my drugs. You know I'm a cocaine person. I'm a drug person. Ṣé fẹ́ kí n ṣàwèrè ni? Ẹ fẹ́ kí n ṣàwèrè? Ẹ fẹ́ gbówó fún mi? Mo ti bá yín sórí date. Lókè ò ní ìdá tí pa mí. If you make an attempt. No. No. Láti. Ẹ stubborn. Ẹ bá make any phone in. Má fọ́ mi ní dànù. Abdulateef, kí ló ṣẹlẹ̀? Briefcase ọ̀gá ni ìràbọ̀ ló ń gbé. Àjẹsà! Má jẹ́ kí n wojú ẹ o. Má jẹ́ kí n wojú ẹ. Má jẹ́ kí n wojú ẹ. Ibi tí wọ́n bá fi ẹyẹ mọ̀ṣọ́ ṣọ́ ni ó máa ń ṣọ́. Ibi tó bá ní kò ṣọ́ ni kò dúró sí. All else! Mo ti gbọ́. Ọ̀gá. Àjàsá. Sá, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Torí mo pàdé Lateef, mo rí briefcase lọ́wọ́ ẹ̀. Ṣé kìí ṣe pé wàá ṣe yín ní jàmbá? Kò yé mi ní sá. Àjàsá. Ṣé mi ò sọ fún ẹ wípé kó má jẹ́ kẹ́ni kankan wọnú ilé, especially ọmọ burúkú yìí? Ṣé mi ò bẹ́ẹ̀ sọ pé mi ì fẹ́ rí mi ì dẹ̀ fẹ́ kẹ́ni kankan wọnú ilé? Ṣé mi ò bẹ́ẹ̀ sọ? Ẹ bá mi sọ sá. Ẹ bá mi sọ sá ṣùgbọ́n. Àjàsá. Sá, ohun tó sọ fún mi nígbà tó dé ẹnu ọ̀nà ni wípé kí n ṣílẹ̀kùn fún un. Mo dẹ̀ sọ fún mo ní jẹ́ kí n wá confirm lẹ́nu ọ̀gá. Ó ní ọmọ ọ̀gá lòun kí n ṣílẹ̀kùn. Ìdí nìyẹn tí mo fi ṣílẹ̀kùn tó fi wọlé. Ó lọ́mọ ọ̀gá lòun. Ohun tó sọ fún mi nìyẹn. N bọ̀ láti jọ ṣe pàdé yẹn tí mo ní ọmọ mi ni o. O ṣílẹ̀kùn fún lè wá rọ́ọ̀bù mi Àjàsá. Ọ̀pọ̀ ìyàrá òun náà. Ajé pé tí mo rò ṣẹlẹ̀ nìyẹn. Kí ni tó ṣẹlẹ̀ nìyẹn? Ṣé pé Lateef ajá ìlọ́lẹ̀ ni? Lateef dáràn máa ń lé mú. Ibi kíbi tó bá wọlé sí, máa dọ́dọ̀ ẹ̀. Àbí kò fẹ́ dá fún Lateef lọ. Láti tọwọ́ bàbò fàbọ̀ lọ́nà sí i. I deal with you. Relationship what's for my soul? I don't understand it anymore. Because àwọn nǹkan tó máa ń ṣe fún mi, àwọn nǹkan tó máa ń fún mi, tó máa ń help mi, àwọn lọ sí cloud nine, tó máa ń jẹ́ kí inú mi dùn. Àti bó ṣe mọ̀. Ó fún mi láwọn nǹkan tó máa múnú mi dùn. Ó gbé wá. I'm not feeling myself. I need to feel myself. Debbie, wetin happen now? Debbie, wetin happen? Why you dey talk all this matter wey you dey talk? Why you dey reason me this way now? I don tell you say I don call Jasper. Jasper don talk say he go carry matter come here. Everybody go dey okay. Everybody go dey alright. But he don dey ground now. Wetin you expect make I talk again? You know say me say I no get myself. Why you dey reason me that kind thing? Àti ó wà lẹ́nu tó kò sọ́jà ilẹ̀. Ní ti pẹ́ ju mo ní dé. Debbie, chill. Debbie, sùúrù ló máa ṣe o. Ṣojú mi àti ẹ̀ ń bí láti rí tí Lateef ń pe Jasper lọ pé bọ́. Ọjà máa débí sùúrù ló kọ́ máa ṣe. Ṣé lórí ìdúró mi? Ta ló pè sọ̀rọ̀ tó wà lẹ́nu? Mo ń bá bébí mi sọ̀rọ̀, òun dá sọ̀rọ̀. Kí ló máa ṣe ẹ̀gàn náà? Ó torí pé a ti jẹ́ kó máa bá wa rìn, kó ṣáà máa tẹ̀lé wa ń sìn. O ti fi pé o ti belong àbí?
Àṣírí àwọn ọmọ tálíkà yìí gan-an, àwọn ọmọ tálíkà ní àzì gan tó bá ti ń gbò ní ìmọ̀kọ́ tó máa ń ṣe yìí gan-an. Ó jẹ́ pé owó epo lẹ́sẹ̀ máa ń bá yàn là. Ó ti rí ọmọ tó jó, ó ti rí ọmọ tó lówó lọ́wọ́, ó ṣáà ti fẹ́ tẹ̀lé, ṣàfẹ́ rìn pa. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ gan-an? Latif ìwọ́dẹ ló fa o. Which I do again now. Ìwọ ló fa ó ti tútù jó. But I see no reason tí ọ̀rẹ́ ṣe máa dá sí ọ̀rọ̀ tí ó kàn tó máa fi ẹnu sí ọ̀rọ̀ tí wà. Kí ni gbogbo? Debbie no vex. Debbie ni ló ṣe ń bí ẹ o, kì í sọ̀rọ̀ sí mi báyìí, ni ló ń bí ẹ o, ṣáà má bí appreciative. Mo fẹ́ dé town, mo fẹ́ ṣe one or two things, so máa lọ sí. So tí Jasper bá ti gbẹ́rù bá mi dé ní. Goodness, like bọ̀bọ̀ ètò ti ṣe kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n rán ẹ sí wa ní kí ló dé gan-an. Tó kún ló wá ń ṣe ni. Ó fẹ́ máa jọ bẹ́ẹ̀. Babe, à ń ṣọmọ ọdún ẹ̀ náà. Báwo ṣe mo ní pé ká máa gbójà lé? Nǹkan tí o ti tó wa ká tún máa ṣẹ́kùn fún bọ̀bọ̀. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ṣáyé ẹ̀ la wá ni. Àti Debbie ti ń kọra mọ́ kò dẹ́ ṣe báyìí, wọ́n mọ̀ pé inú ló ń bí ọ̀rẹ́ mi. And another thing láti fún mi, lórí ẹ̀rù tó wà lẹ́yìn, bí a mo ṣe ń lọ lọ́nà ẹ̀ máa padà bù kí wàá ti mélòó kan ṣe ẹ̀mí tó wà lẹ́yìn ọ̀rẹ́ mi. Ọwọ́ ìmọ̀ padà tẹ̀. Ifá tó tiẹ̀ ti tẹ̀sán tó fi ṣí ẹ̀yìn. Ìwọ náà ló tó sọ̀rọ̀ sí. Ó gbọ́dọ̀ gbé méjì lọ. Ẹ̀yà fi kan sí. Méjì. Ilé náà tó. Ó máa tó pẹ̀lẹ́ ṣé ó fẹ́rù gbogbo ẹ̀yà. Nínú gbogbo agbègbè yìí náà, ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ sí ọlọ́dún gbà fún mi. Adé tó kọ́ máa gbà fún yín lọ sórí àì. Àgùnwò sí ìnà. Ìjọba mi tọ́jú ẹgbàá o. Calm down. Lateef ti jẹ mí lówó ọjà rí náà tí kò fún mi. Owó dẹ̀ ni Lateef gbé sínú ilé tó ní kí n máa bọ́ wọn wọ́jà kiri. Ṣé tí n bá wá hùwà ọmọ ọgbọ́n fún Lateef, ṣé mo jẹ̀bi ni? Nah, gbọ́dọ̀ wá nǹkan ṣe, must do something. Everything just tired me. That's why wetin happen. That's just why wetin happen. Wetin happen? Sọ́ọ́lù, ìyá mi, gbígbé fún yín. Hey, Jasper, please. Tọ́jú prison ọjà dà. Gbé jẹ́jẹ́. Jasper tó jẹ́jẹ́. Special package mo gbé wá fún lọ́tẹ̀ yìí. Ẹ máa like it. Ó ti jáde. Wọ́n jáde fún mi. Kí ló ṣe gangan? Kí ló happen gangan? Kí ló ṣe gangan? Kí ló ṣe gangan? Kí ló ṣe gangan? So good.
table water. Daddy, breathing is changed. My breathing is changing. Money mi tẹ́lẹ̀ fún mi rí slap, kíkọ́ ọ̀rọ̀ tán mi ò ní di láìta. Àní kí ló ṣẹlẹ̀ kí ló wá púpọ̀ gangan, àní kí ló ṣẹlẹ̀ kí ló wá púpọ̀ gangan, yé ayé o. Ọjà yìí mo gidi ní, gbàmúgbàmù ńlá jíkíjíkí, ìbá ti gbé sára máa ta gidi, ẹ wá wo bí mo ṣe ta kébé ta kiri. Àwídàkùn bá mi gbọ́jà jẹ lọ fà, kò sí kan tó kọ́ wọn kí náà fẹ́ bá mi fà. The place is boring, my head is boiling, fún mi ní blunt kan káwọn tèmi kàn mí. Ilé ìwé ń jèwé o, a ní pé kọjá máa jẹ mí o. Jama jẹmi iléwé ń jèwé iléwé ń jèwé àní pé ọjà má jẹmi o ọjà má jẹmi o iléwé ń jèwé iléwé ń jèwé àní pé ọjà má jẹmi o ọjà má jẹmi iléwé ń jèwé iléwé ń jèwé àní pé ọjà má jẹmi o ọjà má jẹmi o. Alapa o gbìndínmọ́. Ṣé bí bàbá kẹrù inú ẹrú àbàjẹ́ o ọmọ mi yé inú ẹrú àbàjẹ́ o àbàjẹ́ bàjẹ́ 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 ọmọ inú ẹrú àbàjẹ́ láyé. Àmọ́ ohun àti kọ́ náà ìyẹn èlé bọ̀jẹ́ láyéláyé. Ògiri alapa o ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bẹ tirẹ̀ kò mọ̀ o àṣírí farasin o. Laila. Uncle Abdulsalam, mo máa fọlọ́run bàbá yín. Mi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. Ẹ̀mí kanlẹ̀ látàárọ̀ ni. Mo fẹ́ kẹ́ ẹ rántí health yìí o. Kò sẹ́ni tí ikú láti ìwọ̀n dùn ní bíbá ẹ̀. Ẹ tó bá dẹ̀ sọ pé kò dùn ní, kó ní tọ̀hún kó mú tiẹ̀ kó lù pa. Mo fẹ́ kẹ́ gbà wípé bí Ọlọ́run bá ṣe ń ṣe ọlá tí ẹ ní, kò dẹ̀ sẹ́ni tó lè question Ọlọ́run. A lè bí léèrè pé kí ló dé tó fi ṣe báyìí fún wa, a máa gbà fọlọ́run ni. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ tó bá máa sin ẹni kò ní kú lójú ẹni. Ẹ jọ̀ọ́ kú, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ jẹ́ ká gbà fọlọ́run. Ẹ jọ̀ọ́, lóòótọ́ ọmọ yín ni, àmọ́ ẹ wo ọmọ tó kù yìí ló yẹ ká máa jọ wò lójú o. Kò dirú kò dìgbà fún wa. Ẹ ní ṣe lásán lórí ẹ̀ agbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ká gbà fọlọ́run ní sinmi. Ẹ jọ̀ọ́. Ó máa ṣe o, ó ga o, Abdulateef. Kí lọmọ yìí ń fẹ́ tí mi ò ṣe fún? Kí ló bá mi sọ tí mi ò gbọ́? Kí ni nǹkan tó fẹ́ gbà tí mi ò sọ pé òun rèé? Mo sọ fún tí. Igbó yìí ni, igbó ni, drug ni. Ọkọ, ẹ wo bí láti ṣe kọ ìrìn àjò ayé tiẹ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ mo ní ọmọ tá a bá ń báwí tó ń warùn kí ó ń lọ kó parun nìyẹn. Ọ̀tọ̀. Tẹ́ bá ní kí n máa wo àròkàn, ó máa ń ba yín ní jẹ́ ni. Ẹ máa ká sọ, ẹ pẹ̀lẹ́. Láti Owóyà police station sir. Gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe fún yín ní ìgbà tá a wá last wípé a ṣe ìwádìí ikú tó pa ọmọ yín. A fẹ́ fi tó yín létí pé ọwọ́ ti tẹ ẹni tí yóò pa ọmọ yín. Ẹ jọ̀ọ́, ká ló pa? Ìkan nínú àwọn tó jọ ń ta drug fún ara wọn, òun ló fi poison sínú drug náà.
Ṣótán. Ṣótán. Ayé mà níkà o. Ó sì ti wà lágọ̀ọ́ wa. Ikú odò ló ń pòmùwẹ̀. Ó ti wà ń bẹ̀ yẹn. Ẹ má jẹ́ kó lọ o. Má yọjú sí i. Ṣé gbọ́? Ẹ ṣé o. Dúró. Dúró. Nígbà tí ọmọ tí ó níyà àti bàbá tí wọ́n bá ń bá wí ṣoré léyìí tí ò níyà àti bàbá a máa ṣe kí ni a máa fi etí kọ gbogbo nǹkan tí dádì ń sọ. Kàmíràn a ó fi kọ̀lọ̀fín dààmú kedere o àmọ́ bọ́ọ̀lọ̀ ní gbogbo ayé a máa wò. Kàmíràn a ó fi kọ̀lọ̀fín dààmú kedere o àmọ́ bọ́ọ̀lọ̀ ní gbogbo ayé yóò máa wò. Ṣe rere o, káyé ṣe rere ayé yìí ló lọ títí. A ó fi kọ̀lọ̀fín dààmú kedere, a ní ó ṣe rere. A ó fi kọ̀lọ̀fín dààmú kedere, ṣe rere. A ó ní ṣe tọmọlẹ́lẹ̀, a gbé sórí ẹni. Èbó ló tún lè padà rúgbẹ́ ìwà rẹ̀ ní. Dágunjọ́ ṣe ìgbà àárò fàkókò. Dágunjọ́ ṣe ìgbà àárò fàkókò. Ọmọ mi tẹ́tí gbọ́ àlàyé mi ò tirẹ̀ àdá. Ògiri àlàpà o, ògiri àlàpà ló máa wó sí sinimá. Káyidé ká sinimá. Ògiri àlàpà o, sinimá. Ṣé bí bàbá kẹrù inú ẹrú àbàjẹ́ o, ọmọ mi yé inú ẹrú àbàjẹ́ o. Àbàjẹ́ bàjẹ́ 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 ọmọ inú ẹrú àbàjẹ́ láyé. Àmọ́ ohun àtikọ́ náà ìyẹn èlé bọ̀jẹ̀ láyéláyé. Ògiri àlàpà o, láríyá. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bẹ tirẹ̀ kò mọ̀ o. Àṣírí farasin o, nídàkàrẹ́.